Ẹ káàárọ̀ kó ojúmọ́ mọ́. Ẹ máa bá wa ṣí, ẹ máa bá wa pín ibẹ̀ ṣe ń wọlé. Ṣé ẹ̀bẹ̀ ṣe ń wọlé akó ojúmọ́ mọ́ ẹ máa bá wa pín in. Ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan àtó bẹ̀rẹ̀ láìpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Italy, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin là ń forin yìí kí o. Ẹ máa bá wa ṣí ẹ̀, ẹ darapọ̀ mọ́ wa ní rally October 1st. Ẹ máa bá wa ṣe ẹ máa bá wa pín, a ò ní gba ara wa lákòókò ẹlẹ́ni gbogbo yìí ti mọ̀. Ẹ má bínú pé mi ò ráyè ṣètò láàárọ̀ àná àti àárọ̀ ìjẹta, ẹ má bínú sí wa kó lè dáná ọ̀nà. Àwọn ọmọ Yorùbá tàtà lọ ṣe kiri ìfún wa lọ fi ta wá lọ́rẹ o. Ẹ máa bá wa kí wọn o, iná ò ní tọwọ́ wọn o. Ó yà mí lẹ́nu ńgbà tí mo rí o. Ẹ máa bá wa ṣí ẹ máa bá wa láì. Ẹ̀yin obìnrin jẹ́ ń gbọ́ o, àwa obìnrin wọ́n ní a lo agbára obìnrin ká fi gbà wọ́n ọmọ wa kúrò lóko ẹrú. Ẹ máa bá wa kí ẹ máa bá wa ṣe ẹ. Àmì àṣẹ Èdùmàrè gbogbo wa la máa kéré ọjà délé, èrè àjò gbogbo wa pátá la máa kéré àjò délé láṣẹ Elédùmarè.
ibi tẹ́ sọ dé yẹn náà dáa. Mo kí gbogbo wa pátápátá a kú àárọ̀, a kú ojúmọ́ mọ́, a kú dédé àsìkò yìí. Mo kí gbogbo wa gbogbo ibi tí a bá wà àti àkókò tí àwa náà bá wà gbogbo orílẹ̀-èdè tá wà. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ mọ́. Báwo lọ́dọ̀ yín? A kú dédé wòyí, a kú dédé àsìkò yìí. Ká tó máa tẹ̀síwájú láti bọ́ sí orí agbami ètò. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí ẹ ò tí ì pín ètò yìí, ẹ dákun ẹ dábọ̀. Ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ má rò tí wá lè di bí o. Ọ̀rọ̀ tá a fẹ́ jọ bára wa sọ. Ìkéde tá a fẹ́ jọ kéde fúnra wa lórí ọ̀rọ̀ Oktoberfest àti gba òmìnira láti bọ́ kúrò lóko ẹrú. Òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún. Ẹ má rò tí Lady B tó sọ̀rọ̀. Ọ̀rọ̀ ẹnu tó fẹ́ jáde lẹ́nu Lady Best. Òun ni kí ẹ rò. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa. Ẹ má bínú o. Mi mọ̀ bí tó ní yẹn ti já wá. Ẹ kò. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyẹ̀rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù la mọ̀mọ́. Ká ṣiṣẹ́, ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú kọ́kọ́ ire àtòhun tó dára. Ọmọ odò àbígbé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Kábíyèsí, ajúbà ìbá kọ́dáyé, ìbá ṣẹ̀dá ọ̀run, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Agbé ọba ṣe ọlọ́ba, ayìn ológo fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ tá a rí gbà o. Kò ń ṣe mímọ̀ ṣe wa la fi wà láyé títí di àkókò yìí. Olúwa ó ṣe fún ìpamọ́, fún àánú rẹ̀, fún oore ọ̀fẹ́ lórí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Olúwa ó ṣe. A fẹ́ máa tẹ̀síwájú lórí ètò tèmi. Bàbá gba inú wa sọ, darapọ̀ mọ́ wa. Ọlọ́run ẹ̀mí mímọ́ gba àkóso lórí ìjàngbara tá à ń jà yìí. Bàbá má jà jà lásán o. Bá wa ṣe láṣẹ pé torá láṣẹ pé ni ọ́. Gbogbo ibi tó kù sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá lórí ìjàngbara yìí, Olúwa bá wa yọrí ẹ̀ o. Ṣàṣẹ pé lórí ìrìn àjò yìí ká lè máa yìn ọ́ lógo. Tó a kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé ni lóko ni lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá pé ẹ káàbọ̀ sórí ètò wa ètò ní àtúntìdé bá a ṣe máa ń dé o. Ẹ̀yin ẹ ti mọ orúkọ tèmi ò yí padà. Èmi ọmọ yín náà ni o tẹ́ ẹ mọ̀ sí Lady B Lady Best, akéde fún ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Ẹ̀yin ọmọ Yorùbá òdodo, ẹ̀yin tí ẹ ò fẹ́ kí ìran yín parun. Mo kí gbogbo wa ẹ káàbọ̀. Mo lè má ní àǹfààní láti máa pe orúkọ gbogbo wa ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì, àmọ́ gbogbo yín pátápátá la rí. Gbogbo yín la sì kí kú iṣẹ́ takuntakun, kú ọrọ̀ ìlú, àkókò lè dáa. Gbogbo yín pátápátá la kí. Elédùmarè á san gbogbo wa lẹ́san rere o. Gbogbo bá a ṣe wá ń fẹ́ kó dáa fún ilẹ̀ Yorùbá, gbogbo àdáwọ́lé tiwa náà á máa yọrí sí rere o. Gbogbo bí a ṣe rò wípé òkè òkun làwa kókó wà tá à ń gbádùn jàre, ẹja fi wọ́n sílẹ̀ kí wọ́n máa jìyà. Ọlọ́run á dá sí ọ̀rọ̀ titi yín náà. Ọlọ́run á ṣe iṣẹ́ ti yín náà. Ọlọ́run á ṣe láṣẹ pé o. Láṣẹ Elédùmarè pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run á ṣe iṣẹ́ ti yín náà láṣẹ pé o. A ò ní ṣàárẹ̀, kò dẹ̀ ní sú wa, kò ní rẹ̀ wá lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá tẹ́yin náà support wa lórí wípé ká lè bọ́ kúrò lóko ẹrú. Gbogbo yín pátápátá la kí o. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin lọ́ba tẹ́ ń ṣe nínú òtítọ́ àti lódodo tẹ́ ń support wa, torí kò ń ṣe gbogbo wọn ni wọ́n ń support wa o. Kájọ pẹ́ lórí, kírùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ o. Káṣẹ ó pẹ́ lẹ́nu kése. Àkíyìn o kábíyèsí o. Àkí àwọn bàbá wa náà, bàbá wa Bánjí Akíntóyè, bàbá dáadáa. Bàbá kan bí ẹgbẹgbẹ̀rún bàbá, ẹ̀mí yín á gùn o. Kẹ́ ẹ pẹ́ fún wa o bàbá. Nígbà tá a bá gbalẹ̀ Oòduà, ní dẹni àwátì o lágbára Elédùmarè. A dẹ̀ kí gbogbo wa pátápátá, gbogbo àwọn tó ń jìjàǹgbara, gbogbo yín pátápátá la kí. Ẹ má jẹ́ kó sú wa,
ẹ má jẹ́ kó rẹ̀ wá. Bàbá olóyè Sunday gbogbo yín pátápátá la kí. Tá bá ní ká máa dárúkọ gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan, a ò ní kúrò níbí. Mo kí gbogbo wa pátápátá. Ẹ má bínú àwa tí mi ò bá ní àǹfààní láti dá orúkọ wa, àmọ́ gbogbo wa pátápátá lárí gbogbo iṣẹ́ takuntakun tí gbogbo wa ń ṣe lórí pé kí Yorùbá ó lè dá dúró. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo wa. tó ibi à ń lọ ládé yìí péjọ ẹ máa bá wa ṣe ètò yìí lóòótọ́ àti ẹ mọ̀ pé àárọ̀ ni a wà ọ̀pọ̀lọpọ̀ wa ti wà lẹ́nu iṣẹ́ àmọ́ tẹ́ ẹ bá pín tí wọ́n bá débí láti ibi iṣẹ́ ìmí à wò ẹlòmíì lè máa ṣiṣẹ́ lọ́wọ́ gan kó rí kóun náà tún wò kó má tiẹ̀ lè comment kó ṣàwò so ẹjọ ẹ bá wa share ẹ bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Kí n tó tẹ̀síwájú lórí ètò mi èní mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo wa pátápátá tó rán ní yẹnẹyẹnẹ kẹ́ni ó lè ṣe mí ẹ wò ó kò easy o pẹ̀lú gbogbo rògbòdìyàn tá ti ń gbọ́ lóríṣiríṣi báyìí fóònù wa ti fẹ́ẹ̀ já ìpè ti fẹ́ẹ̀ pa wá ìpè ṣé lóòótọ́ ni àwọn 3000 kìíní kan káṣà ní 4000 because it's 3946 tí mi ò bá ṣe mistake ni wọ́n lórúkọ wa ti wà ní ó ti wà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ máa ríyàn kó pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ríyàn kó pẹ́. Mo kí gbogbo wa pátápátá gbogbo àwa tá a wá ń bẹ̀rù tá à ń jáyà yẹn ẹ má jẹ́ ká bẹ̀rù o nítorí pé ohun tí wọ́n ń gbìyànjú láti ṣe ni wípé láti pa wá lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni láti pa wá lẹ́nu mọ́ wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni àwa ò dẹ̀ ní gbà fún wọn ẹ káàárọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni àwa la ò wá ní gbà fún wọn láti pé kí wọ́n pa wá lẹ́nu mọ́ nítorí wípé kí ni àwọn ìjọba Nàìjíríà mo máa ń sọ lórí ètò mi dáadáa pé ẹ má jẹ́ ká kàn máa rò wípé ọ̀rọ̀ tá à ń sọ ariwo lásán ni fún àbàdà kò ń ṣe ariwo o ó níbi tó ń bà lára wọn l'Aso Rock ó níbi tó ń kàn lára gbogbo wọn ìdí rèé tí wọ́n ṣe sa gbogbo ipá wọn ìdí rèé tí wọ́n ṣe ń gba gbogbo ìgbìyànjú láti wípé kí wọ́n pa wá lẹ́nu mọ́ irọ́ ni wọ́n dẹ̀ ń pa irọ́ ni wọ́n pa a kì í pohùn má gbogbo lẹ́nu bẹ́ẹ̀ ni àwa máa wí tiwa ó dìgbà tá a bá tó bọ́ lọ́wọ́ wọn tá a gborílẹ̀-èdè Yorùbá kí gbogbo wa ká tó já mi lórí ọ̀rọ̀ wípé a fẹ́ dá dúró torí tá ò bá jà nísìn ìgbà wo la fẹ́ jà ṣé ìyà táwa jẹ ṣáà tún gbàdúrà káwọn ọmọ tiwa náà kò tún jẹrú ẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ẹ̀yin èèyàn mi nílé mo máa ń sọ mo máa ń ní ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ká máa sa gbogbo ipá wa gbogbo agbára tí wọ́n bá mọ̀ pé wọ́n náà lè fi gba Yorùbá nation ìwọ náà máa sà á ẹ̀rọ orin tá a play tí mo fi bẹ̀rẹ̀ ètò lénìí ẹ bá mi ṣàdúrà fẹ́ni tó ṣe owó ńlá lọ́nà sí o wọ́n gbìyànjú wọ́n try mi tí ẹ mọ̀ kankan pẹ̀ kódà wọ́n ṣe títí wọ́n tún yórúkọ mi padà wọ́n sọ mí dàdé ọmọdé náà ni mí wọ́n bá mi Folúbùkọ́lá mi fi ṣe Adébùkọ́lá ẹ bá mi kí wọn nǹkan tí mo fẹ́ kí gbogbo wa ká máa ṣe nìyẹn tí wọn náà bá jókòó ṣáà tó o bá wò ó tó o rí wípé kí ni nǹkan tèmi náà lè fi darapọ̀ mọ́ struggle yìí báwo lèmi náà ṣe fẹ́ ṣe ọ̀nà wo lèmi náà lè gbà láti support ìrìn àjò yìí kí a lè sọ nípa tèmi wípé èmi náà ṣe ìwọ̀n tí mo lè ṣe. Bàbá mi Adédoyin èmi ò kí ń ṣe Lady K o Lady Best ni Lady B ni mí àwa tá a ṣe ń darapọ̀ mọ́ wa Lady B ni mí nǹkan kan náà ní gbogbo wa jìjàngbara ní gbogbo wa kọ́lọ́ Elédùmarè kó bá wa tú Lady K sílẹ̀ níbi tí ó wà láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ tí wọn náà wá wẹ́ pé kí ni nǹkan tèmi náà lè ṣe láti wípé kí n lè support ìran mi bàbá yẹn wá ní ọkọ̀ pè mí ní pé ó wà àwọn náà káwọn ṣe fídíò ó tiẹ̀ pé rally 30th fẹ́ ṣe ní October 1st yìí ó má wà àwọn náà káwọn náà ṣe nǹkan kan mo bá ní òun lẹ tún wá ń pè mí sí ẹ go ahead kẹ ṣe àbà ìwọ náà tó bá jẹ́ pé flyers ló lè ra fáwọn tó wà nílé ni banner ló lè ṣe fún wọn ni poster ló lè ṣe fún wọn ni ìwọ náà ṣe ìwọ náà a ti kọ sílẹ̀ pé ìwọ náà ti ṣe léyìí náà nìyẹn mo fẹ́ rọ gbogbo wa pátápátá lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ má jẹ́ ká fi dá wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin náà wò for example nsìn gbogbo wa kò sẹ́ni tí ò ní time àbí tí ò ní iṣẹ́ but oníkálukú wọn ní nínú kò sí àyè lèèyàn máa ń fi àyè sílẹ̀ láti ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe mi ò ráyè àwa náà ní time tó ṣe pé time yẹn wà fún mi ó tiẹ̀ tó èmi ẹni pé ti bá sáré jáde 1 hour plus nísìn tẹ́lẹ̀ tí mo ráyè ẹ mọ bá ṣe jọ máa ń jókòó ṣe 3 hours 4 hours 2 hours a ṣì wà lẹ́nu ẹ̀ 5 hours ìgbà mi a lè ṣe látàárọ̀ dalẹ́
àyè wà ni. Bọ́ nígbà tí kò tún wá sí àyè yìí, a gbọ́dọ̀ gbìyànjú láti wá àyè nínú kò sí àyè lórí wípé kí wọ́n bá lè mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá nation yìí kò kí ń ṣe ọ̀rọ̀ kékeré. Gbogbo bí ò ṣe sáyè á tiraka láti wá àyè jáde láti ṣe ẹ̀tọ́ títí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ohun tí mo fẹ́ kí gbogbo wa náà ká máa ṣe nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ, ẹ̀yin èèyàn wa nílé, gbogbo wa la ti ń gbọ́ gbogbo rògbòdìyàn wípé àwọn ìjọba Buhari ti ẹ̀ jáde fúnra rẹ̀ tó sọ ni wípé gbogbo àwa tí à ń ja ìjàngbara, àwa 3,000 percussion almost 4,000 orúkọ wa ti wà nílẹ̀. Tá bá ti ń dé airport, ẹ jẹ́ sọ fún mi kí ló wà Nàìjíríà tí mo fẹ́ lọ mú. Àwa tún wá rò pé bóyá ọkọ̀ tí ẹ̀ fi ń ṣe láti jáyàn láyà ni. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Àwa ṣe ìwádìí wa. Àárọ̀ àná, ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láàrin àná, a rí gbogbo list yẹn pátápátá. Wọ́n jẹ́ kó yé wa pé yes, pé kò sí rọ́ńbẹ̀. Kẹ́ bá lè mọ̀ wípé wọn ò bá wa mú ní ṣeréṣeré. Wọ́n jẹ́ ká mọ̀ wípé yes, òtítọ́ ni. Kódà àwọn tẹ̀ tí expect pé orúkọ wọn wà ńbẹ̀ wàláhì. Ẹ má wá jẹ́ kí yẹn bá wa lẹ́rù, ẹ má jẹ́ kó fò wá láyà. Ohun tá tún wá gbọ́ nípa ẹ̀ ni wípé àwa tá a wà lókè òkun, ẹ mọ̀ pé kò síbi táwọn pípín yẹn ò ní agbára sí. Torí gbogbo mist, gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi pa wá lẹ́nu mọ́. Mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí fọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. Nítorí wípé wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ní gbogbo ọ̀nà. Ó wà lókè òkun, ó wà ní ilẹ̀ location 9. Bó bá ti ń rìn, máa rìn tìfura o. Nítorí ohun tá a gbọ́ ni wípé ṣé mọ̀ wípé ní gbogbo country tá wà, ṣé mọ̀ páwọn ìjọba yìí wọ́n ní DSS. Wọ́n ní DSS ní gbogbo country. Tí wọ́n bá níta ló sọ bẹ́ẹ̀, ẹni Lady B ló sọ bẹ́ẹ̀, kán ní irọ́ ni mo pa, kẹ́ni yẹn jáde síta kó ní irọ́ ni mo pa. Ní gbogbo country tá wà, ní Italy tá wà níbí, DSS wà níbí, Nigeria DSS wọ́n wà níbí. Mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé wọ́n ní kọ́nà kó ṣàánú èèyàn lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni téèyàn ò ṣọ́. Ní gbogbo orílẹ̀-èdè tẹ́ ẹ wà, tó gbogbo àwa tá à ń ja ìjàngbara pátápátá, pàápàá jùlọ àwa tá à ń gbé ojú wa síta, tá bá ti ń rìn, má sọ wípé eléyìí o trust ẹ ọ̀rẹ́ ẹ ni o. Má sọ wípé eléyìí o trust ẹ ọ̀rẹ́ ẹ ni. Ìwọ tó ń ja ìjàngbara, trust nobody lásìkò tá wà yìí. Abínibí ń dání, not to talk of ọ̀rẹ́. Trust nobody because anybody ni wọ́n lè lò fún ẹ láti wípé láti mú ẹ balẹ̀. DSS wà ní gbogbo country lókè òkun tá wà. DSS wà ní gbogbo country. Wọ́n sẹ̀ndí wọn lókè òkun tí wọ́n dẹ̀ ń wo gbogbo movement wa. So má jẹ́ ká wá máa fi ayọ̀ fọ́ ká máa sọ pé òkè òkun la wà kò sí nǹkan kan tó máa ṣe wá. Lótìtọ́ kò sí ẹni tó gbàdúrà pé kí nǹkan kan ṣe wá. Information táwa gbọ́ là ń sọ fún yín yìí o. Ìwọ tó bá wù kó gbà pé òtítọ́ ọ̀rọ̀ ní Lady B ń sọ. Ìwọ tó bá wù má gbà. Èmi ò kọ̀ wá ní jẹ́ kó wá yá kó wá máa ká wá máa sọ pé mo dẹ̀ sọ̀rọ̀ yìí ń gbà yẹn o, ká wá máa kábàámọ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí a bá gbọ́rọ̀, a máa ń fẹ́ sọ síta láti lè máa jẹ́ káwọn èèyàn máa mọ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìjàngbara yìí. Ìdí tí a ṣe fi ara wa sílẹ̀ nìyẹn. A lot of plans ni wọ́n ti ní fúnra wọn láì ṣe àwa. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, èmi ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ló máa borí. Tí Elédùmarè ló máa ṣẹ. Níwọ̀nba ìgbà tí àwa ò ti sọ wípé kó má dá tá ò dẹ̀ ro ibi sí wọn tó jẹ́ wípé ẹ̀tọ́ tiwa làwa ń jà fún. Ọlọ́run á gbèjà wa jà. So ìwọ tó wà lókè òkun tó ń ja ìjàngbara, wash your back. Bó bá ṣe ń wash back ẹ máa wash front. Tó bá ń wash front máa wash right. Tó bá ń wash right ẹ máa wash left ẹ. Nítorí wípé gbogbo ọ̀nà làwọn people yìí ń gbà láti wípé kíni láti lè pa wá lẹ́nu mọ́. Àwa la ò wá ní gbà fún wọn. Ìwọ tó ń ṣe ìjàngbara tó kàn ń jáde falàfolòfolò pé òkè òkun ni mo wà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀.
Wash your back. Wash your back. Latest information tá a gbọ́ òun là ń sọ fún wa yìí. Wọn ò fi ṣe wípé bóyá tá a bá wá sí Nàìjíríà nìkan, wọ́n ti ń tẹ gbogbo àwọn bọ́tì yẹn, wọ́n dẹ̀ ti ń rin ìrìn yẹn láti wípé kí wọ́n máa pa gbogbo wa lẹ́nu mọ́ lókè òkun tá a wà yìí. Irọ́ ni wọ́n dẹ̀ pa. Ẹ̀yin náà ẹ wò tí ò bá ṣe wípé ọ̀rọ̀ ìjàngbara tá a jọ ń jà yìí ó ń ká wọn lára, ó níbi tó ń bà lára wọn. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní US. Èbáwọn ayé náà ti wá rí wípé àwọn ìjọba yìí àwọn gangan ni terrorist, because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó lọ san owó fún àwọn èèyàn. Irú owó yẹn kí ló tèkì wọn láti pé kí wọ́n kó lọ sí ilẹ̀ wọn, kí wọ́n fi tún ilẹ̀ yẹn ṣe, àbí kí wọ́n fi ra nǹkan fáwọn tí ebi ń pa, àìmọye àwọn tí yà ń jẹ lórílẹ̀-èdè yẹn. Wọ́n kọ̀ wọn ò máa ṣe yẹn. Ó wá lọ mú owó wọ́n lọ fi ń ra èèyàn. Shame on Nigeria government. Shame on them. Ojú gbà mí tì fún wọn. Ojú gbà mí tì fún wọn. Pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ibẹ̀ la tún sì wá rí àwọn kan tó ń sọ pé àwa la fẹ́ break Nigeria, àwa la fẹ́ dógun sílẹ̀. Ogun ò tí bẹ̀rẹ̀ rẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn. Ṣé ogun ò tí bẹ̀rẹ̀ leléyìí tá ń sọ? Ogun ò tí bẹ̀rẹ̀ leléyìí tá ń sọ. Ìdí rèé tí mo fi wá ń rọ gbogbo wa, tí mo fi ń bẹ̀ wá, ẹ jọ̀ọ́ Oktoberfest tó ń bọ̀ lọ́nà yìí, ẹ jẹ́ kí gbogbo wa tún jáde, ẹ jẹ́ ká jáde. Ẹ jẹ́ ká jáde síta kó ní kálukú wá fi ẹ̀hónú wa hàn. Gbogbo àwọn ohun tí wọ́n ń ṣe tí ò dá, ẹ jẹ́ ká tú àṣírí wọn fáyé rí. Ẹ jẹ́ ká jẹ́ kí àwọn gbogbo orílẹ̀-èdè tá wà, ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé àwọn kinní burúkú yìí wọ́n rẹ́dì láti pa ìlú yẹn run. Wọn ò dẹ̀ kọ gbogbo ọ̀kan kankan tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká máa pariwo wọn síta bá ṣe máa pariwo wọn síta. Ariwo tá ń pa ó níbi tó ń bà lára wọn. Ó níbi tó ń dé lára wọn. Ẹ̀yin èèyàn mi nílé. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ká jọ ṣe. Ẹ jẹ́ ká jọ ṣe. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá ń gbójú síta. Àwa gangan ni mo bá lọ́rọ̀, àwa tá ń gbé ojú síta dá. Ẹ wò. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ní àná, tá gbọ́rọ̀ lánàá, ìṣe ló dàbí kí òtútù máa mú mi níbi tí mo wà ni. Àwọn tó tiẹ̀ jẹ́ wípé wọ́n kàn support wa pẹ̀lú owó lásán ni o. Wọ́n gbójú síta o, wọ́n ka orúkọ wọn níbẹ̀. Ìdí tá ṣe ní láti bẹ̀rù nìyẹn. Nítorí wípé kí ni wọ́n rò pé táwọn bá ń ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ̀rù máa bà wọ́n, oníkálukú máa fà sẹ́yìn. Which is true. A lot of people ló ti ń pè, àwọn fẹ́ jáwọ́ o, àwọn ò lè wá kú o, àwọn ò lè wá para àwọn o, nǹkan o. Àwọn ò lè wá para àwọn o, ẹ ṣeun bàbá mi Ọláníyàn. Àwọn ò lè wá para àwọn o. Mo ń sọ fáwọn ìyá, mo ní ẹ wò, ẹ má bẹ̀rù, kò sí nǹkan kan tó máa ṣe yín, irọ́ ni wọ́n pa. Bọ̀ lásìkò yìí, tẹ́ bá fẹ́ lọlé, ẹ̀yin náà ẹ má lọlé. Orúkọ yín ni wọ́n gbọ́, wọn ò mọ fọ́tò yín, àbí wọ́n mọ̀ yín ni. Wọn ò mọ yín náà ṣe borúkọ yín ni. Ẹ̀yin fi gbogbo yẹn lẹ̀. Kí ni kírú àwa yìí wá ṣe? Kí ni ká ṣe? Wọ́n sọ débi wípé tí passport wa bá expire, ìbá tí ń sọ wípé yẹn pé ṣèbí àti àkín ṣe Nàìjíríà mọ́, àwọn ò ní rí inú ẹ̀ fún wa. Fuck you. Kẹ́ bá lè mọ̀ pé wọ́n mì ní wa dáadáa. Torí àwọn ṣe máa ń sọ lórí ètò mi, mo ní ìwọ tó darapọ̀ mọ́ jàǹgbara yìí, tó tí mọ òtítọ́, tí ò mọ ìdí tí ó ṣe darapọ̀ mọ́, á dá kó jókòó kó wò dáadáa pé ṣé ohun tí mò ń ṣe yìí, ṣé mi gbé? Ṣé nǹkan tí mo lè tẹ̀síwájú ni? Wọ́n ló máa need láti máa encourage ara ẹ, because a lot of things ló máa ṣẹlẹ̀ nínú struggle tá à ń sọ yìí. Àdúrà tá máa gbà ní wípé kí láburú má ṣẹlẹ̀ sẹ́nì kankan nínú wa títí tá fi máa gbalẹ̀ Yorùbá. Wípé wọn ò ní gbéyàn yẹn, wọn ò ní múyàn yẹn, ẹ jẹ́ ká tú dànù. Ṣẹ́yìn ò mọ̀ pé àwọn kan làwa fẹ́ gbàjẹ lẹ́nu wọn ni. Bẹ́ẹ̀ ni, àwọn kan làwa fẹ́ gba ìjẹ lẹ́nu wọn. Àwa fẹ́ gba ìjẹ lẹ́nu àwọn kan níbi táwọn kan ti ń jẹ, àfẹ́ kí wọ́n jẹ níbẹ̀ mọ́. Òun ni nǹkan táwa ń ṣe yìí, gbogbo àwọn tí wọ́n ń jẹ nídìí màdàrú. Ẹ má bínú bàbá mi, mo sì máa gbé ìpè yín. Gbogbo àwọn tí wọ́n ń jẹ nídìí màdàrú, àwa fẹ́ gba ìjẹ lẹ́nu wọn ni. Ẹ̀yin ẹ wá wò ó, tó bá jẹ́ wípé èèyàn kan náà ló ń jẹ níbẹ̀, tó wá rí pé ẹni yìí ó fẹ́ gbàjẹ lẹ́nu mi, àbí ó ń dí mi lọ́wọ́ ibi tí mo ti ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ ṣé kó lè pààyàn?
ó máa pààyàn, irú ẹni bẹ́ẹ̀ máa pààyàn. Ara àwọn nǹkan tá tún máa fi ṣe rally l'October 1st rèé wípé tó ká ní ẹni yẹn fún wa ní àǹfààní láti ka gbogbo àwọn list orúkọ àwọn tí wọ́n list sílẹ̀ ni a ní láti kà láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé but wọ́n ní ká má kápá kò lè sọ ni. Ṣé understand? Láti jẹ́ kí wọ́n mọ̀ lọ́jọ́ rally yẹn ká sọ wípé àwa tá à ń ja ìjàngbara tá à ń jà fún ẹ̀tọ́ wa ṣèbó wà nínú constitution wọn. Ó wà nínú constitution wọn l'article 20 ó wà níbẹ̀ pé a ní right fún self determination, a ní right láti dá dúró, a ní right láti sọ pé a ò bá Nàìjíríà ṣe mọ́. Then why tí wọ́n ṣe ń lépa wa kiri? Kí ló dé tí wọ́n ṣe wá ń pa wá? Kí ló dé tí wọ́n ṣe ní ká má rí mú mi? Kí ló dé tí wọ́n ṣe wá ń rèdí ilé wa, tí wọ́n wá ń wọnú ilé wa lóru, tí wọ́n wá ń kó wa? Ní nǹkan tá a lẹ́tọ̀ọ́ sí. Ara àwọn ohun tá a máa fi sọ̀rọ̀ l'October 1st nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá jáde fún rally tá a fẹ́ máa sọ̀rọ̀, ẹ jẹ́ ká jẹ́ kí ìjọba mọ̀ wípé nítorí wípé a sọ wípé a ò ṣe mọ́, a fẹ́ dá dúró ìyà tí wọ́n ń jẹ wá, ó ti tó gẹ́. Ọwọ́ lọ mórúkọ gbogbo wa, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lépa wa, wọ́n fẹ́ máa pa wá lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n fẹ́ máa pa wá lẹ́nu mọ́, wọ́n fẹ́ máa bribe àwọn kan. Wọ́n dẹ̀ mọ gbogbo ibi táwọn bandits yìí wà, gbogbo agbára tí wọ́n fi ń lé àwa kiri, gbogbo agbára tí wọ́n fi ń ṣètò láti wípé kí wọ́n mú gbogbo wa balẹ̀. Kí ló dé tí wọ́n ò lo agbára yẹn láti máa fi pa bandits? Kí ló dé tí wọ́n ò lo agbára yẹn láti máa fi máwọn Boko Haram? Kí ló dé tí wọ́n ò mú agbára yẹn láti máa fi pa gbogbo àwọn terrorists tí wọ́n pa wá, tí wọ́n kidnap wa? Kẹ́ ẹ bá lè mọ̀ wípé àwọn kinní burúkú yìí wọ́n mọ ohun tí wọ́n ṣe. Àwọn ohun tá a máa sọ̀rọ̀ lé lórí ní rally rèé o. Àwa tá a bá fẹ́ máa sọ̀rọ̀ ní rally, ẹ jẹ́ ká máa jẹ́ kí wọ́n máa mọ ìdí tá a ṣe nílò referendum. Ká dẹ̀ máa pariwo fún wọn wípé referendum la fẹ́. A fẹ́ dìbò pínpínyà, ìbò pínpínyà. A fẹ́ di ìbò. A fẹ́ di ìbò pínpín. Èyí tá a ṣe ní a ṣì ní a lot láti ṣe lórí awareness nìyẹn o. Láti lè jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé àwa Yorùbá náà a tó dá dúró, ẹ jẹ́ ká dá dúró. Láti lè máa ṣe awareness kiri, ẹ jẹ́ máa bá wa share gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Láti lè máa bá wa ṣe awareness káàkiri. Kí gbogbo àwọn tí wọn ò tíì mọ̀ nípa Yorùbá nation yìí kí wọ́n bá lè mọ̀ wípé àwa Yorùbá náà a ti fẹ́ dá dúró. Because ọ̀pọ̀lọpọ̀ ṣì wà ní location 9 yẹn tí wọn ò tíì mọ̀ pé Yorùbá fẹ́ dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti mọ̀ tí mi sọ wípé eré là ń ṣe. Àwa la máa fi yé wọn wípé eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ eré mọ́ o. A máa jẹ́ káwọn èèyàn mọ̀ nínú rally tá fẹ́ lọ ṣe. A máa sọ fún àwọn àgbáyé wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa rèé tá a fi fẹ́ dá dúró. Bí wọ́n ṣe ń rape wa, bí wọ́n ṣe ń kidnap wa, bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn wa. Gbogbo ẹ̀ pátápátá la máa fi hàn. Gbogbo ẹ̀ la máa sọ lọ́jọ́ rally. Àtúwá máa jẹ́ pé gbogbo àgbáyé máa mọ̀ wípé ṣebí a ní right fún self determination. Kí ló dé tí wọ́n fi ń lépa gbogbo àwa tá à ń jáde síta? Kí ló dé tí wọ́n fi ń lépa wa kiri? Kí ló dé tí wọ́n ṣe fẹ́ pa wá? Lẹ́yìn yẹn àti jẹ́ kí wọ́n mọ̀ wípé 1914 amalgamation tó dà wá pọ̀ ó ti expire láti 2014. Ẹ jọ̀ọ́ o, gbogbo àwa tá a bá fẹ́ jáde sí rally bóyá a lè gbàgbé, tó bá ṣe é ṣe ẹ jẹ́ ká máa jot gbogbo àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀. Ẹ jẹ́ ká máa jot ẹ̀ down. A tún máa sọ fún wọn wípé 1914 amalgamation ti expire. Ìwé tí wọ́n dẹ̀ fi so wá pọ̀ nìyẹn. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn tá a bá ti pé 100 years tá a ti jọ ṣe pọ̀, oníkálukú lè lọ lọ́tọ̀ọ̀tọ̀. So that wọ́n mọ̀ wípé àwa náà tá à ń pariwo pé a fẹ́ dá dúró ní ohun tá a rí, olóhun tá a ti gbọ́, olóhun tó ń ṣẹlẹ̀ tá a fi sọ pé àwa náà gbọ́dọ̀ dá dúró lásìkò yìí. Àwọn ohun tá a máa sọ fún àwọn èèyàn wa òun nìyẹn. Kò kí ń ṣe pé kákọ̀ jáde síta kákọ̀ máa pariwo Yorùbá nation, Yorùbá nation. Yes, we all know we need Yorùbá nation. Good and fine. Why do we need it? When do we want it?
ṣẹ́gẹ̀t gbogbo àwọn nǹkan yẹn la máa sọ ní rally gbogbo wa la mọ̀ pa fẹ́ Yorùbá nation now yes báwo la ṣe fẹ́ kí ni ìdí tá a ṣe fẹ́ ìjà tó dá dúró ṣé a lẹ́tọ̀ọ́ sí ìjàngbara tá à ń jà yìí àwa tá a bá lè gbà ẹ máa jọ tiẹ̀ dáhùn kẹ́ bá lè mọ ohun tí ẹ máa sọ lọ́jọ́ rally because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ṣeré mọ́ I need láti jẹ́ kí àwọn èèyàn I need láti educate a lot of people láti jẹ́ kí wọ́n mọ ohun tá à ń ṣe ohun tá a gbé dání gbogbo wa pátápátá la mọ̀ wípé I need Yorùbá nation we want Yorùbá nation kò ṣe wípé kò máa pariwo Yorùbá nation náà Yorùbá nation no we want Yorùbá nation kí ni ìdí tá a ṣe nílò Yorùbá nation why tá a ṣe sọ wípé a fẹ́ gba Yorùbá nation báwo la ṣe fẹ́ gba Yorùbá nation ẹ jẹ́ má bá mi jọ tiẹ̀ dáhùn báwo la ṣe fẹ́ gba Yorùbá nation kí lohun tá a rí tá a fi fẹ́ gba Yorùbá nation kí ló ń ṣẹlẹ̀ tá a fi fẹ́ gba Yorùbá nation kí làwọn tó yẹ ká máa jẹ lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú tí wọn ò ṣe fún wa tá a fi sọ pé a fẹ́ dá dúró tá a fi fẹ́ gba Yorùbá nation láti lè jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n máa jẹ gbogbo àwọn àǹfààní yẹn gbogbo ẹ̀ la ní láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ ẹ̀yin èèyàn mi nílé so tá a bá ti bẹ̀rẹ̀ sí ní educate ara wa a lot of people náà máa rí wípé mo rò wípé àwọn people tí wọ́n ṣe kinní yẹ ó dàbí orí wọn pé it's not a matter of pé kákọ̀ máa pariwo no I need láti máa yan gbogbo ẹ̀ Yorùbá máa ní yànnàná I need láti yànnàná ẹ̀ láti jẹ́ káwọn tí òye yẹn ò yé láti jẹ́ kí òye yẹn kó yé wọn kí wọ́n bá lè mọ̀ wípé àwọn ìdí tá a ṣe la fẹ́ gba Yorùbá nation lélẹ́yìí kò kí ń ṣe pa kàn pariwo pé a fẹ́ kí Nàìjíríà break kò kí ń ṣe pa kàn pariwo pé a fẹ́ kí Nàìjíríà pín kò kí ń ṣe pé bóyá a fẹ́ dá war sílẹ̀ ní Nàìjíríà no àwa fúnra wa a fẹ́ take over and another thing mo ṣe kinní yẹn ní last rally tá a ṣe ní Italy níbí which is June 12 which I want each and every one of us to do the same thing ní October 1st tó ń bọ̀ lọ́nà yìí ṣe rí gbogbo ibi táwọn Fúlàní ti take over ní Nàìjíríà let's write it out ìwọ tó bá mọ̀ lórí Ọlọ́run fún àwa kan ní ọgbọ́n ìwọ tó bá mọ̀ lórí good and fine ó lè má kọ sí lórí tó bá fún ẹ ní mic bẹ̀rẹ̀ sí ní máa sọ tí wọ́n bá ti wá ń pe gbogbo bẹ̀ a máa sọ fáwọn tó kù kó máa ṣe Fúlàní ni bẹ́ẹ̀ ni seaport Fúlàní ni airport Fúlàní ni ṣé understand Ministry of Education Fúlàní ni ẹ máa list gbogbo ẹ̀ mi mọ̀ bóyá ó wà nínú kíní yìí bí báyìí ẹ máa list gbogbo ẹ̀ pátápátá àti àwọn tí wọ́n bá tún mọ̀ ẹ máa jẹ́ kó máa yé wọn wípé ara àwọn ìdí tá a ṣe fẹ́ gba yo ẹ mọ̀ pé tèmi bá ń ṣe ètò kò ń ṣe pé kájọ kí eléyìí máa san nǹkan tẹ́lẹ̀yìí bá ń san no torí ẹ̀ la ṣe ní Ọlọ́run fi ran Ọlọ́run fún oníkálukú bóníkálukú ṣe mọ ètò tí ẹ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni because èèyàn need láti máa jẹ́ kó máa yé gbogbo wa àwọn ohun tá à yé kó ṣe gbogbo aláwa máa pariwo ọba tún ti ṣe báyìí o ìjòyè ṣe báyìí o gómìnà ṣe báyìí o no àwọn ìdí àwọn tí kò yé wọ́n need láti yé wọ́n need láti mọ gbogbo bó ṣe ń lọ ṣé ti rí ẹ jọ̀ọ́ àwa tá ò bá mọ̀ tẹ́lẹ̀ bóyá kẹ́ lọ mú pen kí gbogbo yín kẹ́ máa ṣe kí ni kẹ́ máa write it down ẹ máa jẹ́ kó máa yé wọn wípé gbogbo ibi tó yẹ pàápàá jùlọ lórílẹ̀-èdè títí wa gbogbo ibi tó yẹ káwọn èèyàn títí wa kí wọ́n wà níbẹ̀ àwọn Fúlàní ni wọ́n wà níbẹ̀ tẹ́ bá dé NNPC Fúlàní ni tẹ́ bá dé FIRS Fúlàní ni tẹ́ bá dé NCS Fúlàní ni tẹ́ bá dé defense Fúlàní ni tẹ́ bá dé finance Fúlàní ni education Fúlàní ni justice
Fúlàní ni. FCT Fúlàní ni. Agriculture Fúlàní ni. Ẹ máa jẹ́ kó máa yé wọn, ká máa list gbogbo nínú àwọn rally tá a fẹ́ máa ṣe. Àwọn rally tá a fẹ́ máa ṣe, ká máa list gbogbo, ká máa jẹ́ kó máa yé ọ̀pọ̀lọpọ̀. Àwa tá a bá túmọ̀ ẹ máa bá mi kọ síbẹ̀ fáwọn tí wọn ò bá mọ̀. Àwọn èyí tí mi ò bá dárúkọ. Police affair, àwọn wo ló wà ńbẹ̀? Fúlàní ni. Aviation Fúlàní ni. Communication Fúlàní ni. Power Fúlàní ni. Water resources Fúlàní ló wà ńbẹ̀. Humanitarian affairs Fúlàní ni. Ẹ máa bá mi ṣe Fúlàní ni. Àwọn nǹkan tá a ní láti máa sọ rèé. You know, at times when you are talking, you have to, as in, I need láti sọ̀rọ̀ láti lè jẹ́ káwọn èèyàn gan rí wípé gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí òtítọ́ ọ̀rọ̀ ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Fúlàní ló dominate everywhere. CBN Fúlàní, God bless you my brother Olaben. Pé Fúlàní ló dominate everywhere. Let them know. We need to speak out. We need to speak out to let the world know what is going on in Nigeria. A ní láti speak out láti jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yẹn. Àwọn farmer Fúlàní ni. NYSC Fúlàní ni. PTDF Fúlàní ni. PTDF yẹn Petroleum Technology Development ni o. Àwọn Fúlàní ló wà ńbẹ̀. FANN Fúlàní ni. What a slap, I'm telling you. NTA Fúlàní ni. EFCC Fúlàní ni. NFIU Fúlàní ni. ICPC Fúlàní ni. Bẹ́ẹ̀ lọ. Ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ni Fúlàní ni. All key posts in Nigeria Fúlàní ni. Everywhere Fúlàní ni. So what are we saying? Ibẹ̀ làwọn kan. In fact, nígbà tí mo wò mo ní níbo làwa Yorùbá? Níbo la ti ṣì? Níbo ni àwa Southerner, níbo la ti ṣì? Níbo la ti miss, níbo la ti go wrong? Tó fi jẹ́ wípé àwọn bàbá yẹn dẹ̀ la ojú wọn sílẹ̀. Wọ́n dẹ̀ mú gbogbo àwọn post yẹn, wọ́n dẹ̀ kó fáwọn Fúlàní. So, ṣáwọn bàbá tí wọ́n wá la ojú wọn sílẹ̀ ńgbà yẹn la máa expect nísìnyí láti wá gbà wá sílẹ̀ tí ó bá ṣàwa la fẹ́ gbára wá sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. UN Assistant Security General bẹ́ẹ̀ ni Fúlàní ni. So what are we saying? Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá máa jáde fún October 1st. Gbogbo àwa tá a bá máa jáde fún October 1st. Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Gbogbo àwọn analysis tá a ní láti máa ṣe rèé. Gbogbo àwọn ohun tá a ní láti máa sọ fún àwọn èèyàn rèé. Kí wọ́n bá mọ̀ wípé nǹkan ti ṣe wá lórílẹ̀-èdè yẹn. Kí wọ́n bá lè mọ̀ wípé a nídìí àtúnṣe. Okay, nígbà tí gbogbo wọn wá kóra wọn síbẹ̀, ẹ wá wí tán, ẹ wá sọ wípé wọ́n máa gbà fún Yorùbá. Bàbá mi Bashiru, ẹ mà ṣe. Johnson, kò sẹ́ni tí ò sún. Àwa tá ò sí ní country yẹn gan ó sú wa. Àwa tá ò sí ní country yẹn tá léèyàn níbẹ̀, tá lọ́mọ níbẹ̀, tọ́kọ wà níbẹ̀, tájá wà níbẹ̀, ó sú wa. Ìgbà tí wọ́n send list ìwé lásán ni o, kò tí kan school fees o. List ìwé lásán ọmọ kan, ẹni tó bá wá lọ́mọ 5, ọmọ 4, ọmọ 10 ńkọ́. Ìwé list lásán tọmọ kan. Ẹ mọ iye tó jẹ́. Ìwé list lásán. Ọmọ tó ṣì wà primary ni o, kò ìwọ secondary o. Tó ní secondary yẹn mi tí ẹ lè sọ yẹn. Ọmọ tó ṣì wà lásán, list ìwé lásán, kò tí mówó school, kò ìmówó lesson, kò ìmówó igbá, kò tí mówó àwo. Ìwé list lásán ó lé ní 50,000 ẹ jọ̀ọ́. Tá bá dẹ̀ wá wí tán inú bí mi láàárọ̀ àná mo ní mo fẹ́ bẹ́ni tó ní school yẹn sọ̀rọ̀. Mo ní kí ló dé? Ṣé fẹ́ pa wá ni? Ṣé ro bá ń káwó níbí ni? Ló bá ní madam, it's not what you think o. Mo ní what is it? What happened? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló dé? Ṣé fẹ́ pa wá ni?
ikú yín náà la dẹ̀ ń kú lọ yìí, gbogbo owó tá à ń rí níbí nàìjà náà là ń kó lọ. Ó ní nǹkan tí wọ́n ní, ẹ̀yin náà rí pé last time mo rí bẹ́ẹ̀ yẹn, nǹkan tí wọ́n ní, ẹ má bínú máa, ẹ jọ̀ọ́, mo ní mo máa káwọn ọmọ mi kúrò, ó ní ẹ má bínú, ẹ jọ̀ọ́, kò ń ṣàwọn náà, nǹkan tí wọ́n ní, nǹkan wọn títí ó tún wọ́n dérí ìwé táwọn ọmọ ń ka, aláṣàánú wa báyìí o, tó jẹ́ láyé ìgbà yẹn, ta ló fẹ́ fowó ràwé? Ìjọba ni, responsibility ìjọba ni, nǹkan tó yẹ kí ìjọba máa ṣe fún fáwọn ọmọ wa nìyẹn náà. Ó fẹ́ sanwó school ló fẹ́ ṣe léyìn ni, ìjọba ló yẹ kó máa kẹta fún gbogbo yẹn. Tó bá tiẹ̀ máa sanwó ìwọ̀nba díẹ̀ ló máa san, ìwọ̀nba díẹ̀ òun ló máa san. So kí ló dé? Ẹ wá ní ká má pariwo pé a fẹ́ dá dúró, ẹ ní ká má pariwo pé a fẹ́ pín. Imagine mo mọye tó ti bọ́ lára mi lórí pé àwọn ọmọ school wọlé afẹ́sanwó school afẹ́sanwó ilé afẹ́san tọ̀hún, bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí lọ́dọ̀ àwọn ẹlòmíì. Ká tó má wàá sọ àwọn ọmọ tí wọ́n wà níbí, àwọn ọmọ tó wà níbí tó jẹ́ pé ìjọba ló ń take care wọn, ó níbi tí wọ́n máa dé tó fi máa bẹ̀rẹ̀ sí ní take responsibility, ó níbi tí wọ́n máa dé tó fi máa tẹ̀lé sọ pé mo fẹ́ máa cater fọmọ mi. Ìjọba ti fi everything rọyàn lọ́rùn níbí báyìí. Òun lẹ fi máa rẹ́ lómi tó ń bímọ ló ti mọ̀ pé ọrùn ìjọba lòun ń bí sí òun àkókò máa gbowó nẹ̀. Ìwọ tó wà Nàìjíríà ló fẹ́ máa bímọ jọ ló jẹ́ kó rí ẹ pé ó mọye tó mọ́ ń lọ sílé ìwé. Ẹ̀yin èèyàn mi nílé, kọ́lọ́ Elédùmarè kó ṣàánú fún wa ni. Kọ́lọ́ kó ṣàánú fún wa ni. So mo rọ gbogbo wa pátápátá, àwọn ohun táwa náà bá mọ̀ pé a lè fi voice out, a lè fi sọ̀rọ̀. Ìwọ tó bá lè jáde síta sọ̀rọ̀, tó bá ní anything tá lè sọ síta, jẹ́ ká mọ̀ pé wá àwa máa kí ni iṣẹ́ wa, kí la iṣẹ́ wa tá a gbà. A jáde síta bá yín sọ. Ẹ ti mọ̀ pé àwa ò kí ń fi bò. Anything bó bá ṣe ń lọ la máa sọ fún yín pé ibi tá a tún dé dúró rèé o, ibi tá a ń lọ rèé o, nǹkan tó ń ṣẹlẹ̀ rèé o. Mo rọ gbogbo wa pátápátá, pàápàá jùlọ lórí October 1st, yẹ jẹ́ kí gbogbo wa jáde, kò sẹ́ni tó ráyè o, gbogbo wa la níṣẹ́, àmọ́ nínú kò sáyé lèyàn tí ń fi àyè sílẹ̀, iṣẹ́ tó ò ní lọ níjọ́ yẹn kò sọ pé kó má débi tó máa dé o, kò ní kó má débi tó máa dé. Ní ṣiṣẹ́ kú o, ní ṣe iṣẹ́ kú. Ìwọ tó bá sọ pé yẹn iṣẹ́ tó ń ṣe látijọ́ yìí, ṣójoojúmọ́ ló ń pe rálì ni, ebe ẹ̀kọ̀ọ̀kan tó bá dé ni, ìwọ náà lọ darapọ̀ mọ́ wọn kí ìwọ náà bá wọn ṣe. Darapọ̀ mọ́ wọn kó bá wọn ṣe, kó ní kálukú sọ̀rọ̀, nǹkan tí ìwọ bá mọ̀, tèmi bá mọ̀, tẹ́lòmíì mọ̀, tí gbogbo wa tá a jọ sọ tó jáde síta. Ibẹ̀ láti máa rí lóníkálukú láni wọ́n á ti mọ̀ pé ọ̀rọ̀ náà ń dùn àwọn èèyàn yìí, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ kí wọ́n sọ pé àwọn fẹ́ dá dúró. Ẹ má dẹ̀ gbàgbé gbogbo àwọn àlàyé tí mo ṣe fún wa, gbogbo àwọn àlàyé tí mo ṣe fún wa pátápátá tá a bá jáde l'October 1st. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan ti ṣe wá. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé nǹkan ṣe wá. Mo ti ní mo máa sọ fáwọn títà ló bá dá lẹ́nu wọn dáadáa, cause we need to speak the language they will understand. Irú àwa tá wà ní Ìtàló ń sìn, àwọn tí Ìtàló dá lẹ́nu wọn dáadáa, káwọn náà fi Ìtàló sọ̀rọ̀ kí wọ́n para. Bẹ́ẹ̀ ni, because wọn ò gbédè wa, o bá sóyìnbó ò ń tan rẹ ni, bó sọ Yorùbá ò ń tan rẹ ni. Èdè tí wọ́n tó gbọ́, ẹ jẹ́ ká bá wọn sọ káwọn náà do something. Their silence is killing us. Irú do something, their silence is killing us náà, káwa náà ká sọ di Italy, káwa náà Italian language, káwa náà fi sọ. Ká fi sọ fún Sergio Mattarella, president wọn. Gbogbo orílẹ̀-èdè tẹ́yìn náà bá wà, ẹ jẹ́ kí gbogbo wa jáde síta ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. Àsìkò tá ní láti sọ̀rọ̀ rèé. Àsìkò tá ní láti gba Yorùbá nation rèé. Tá a bá gbà nísìnyí, ìgbà wo la wá fẹ́ gbà á? Ebe rí àwọn northerners tó ti jáde síta. Wọ́n ti jáde síta. Wọ́n dẹ̀ ti ń jẹ́ kó máa yá àwọn tọ̀dọ̀ wa wípé president ò lè wá látọ̀dọ̀ wọn. Fá àbàdà kí wọ́n gbàgbé ẹ̀. Ó dàbọ̀ gbogbo wọn máa pé very soon.
everybody máa wà alright tó bá yá. Nǹkan tí mo ṣe máa ń like àwọn northerners yẹn nìyẹn, àwọn ará òkè ọya yẹn mo máa ń like wọn gan torí wọn kì í fi tí wọn pamọ́. Bàbá yìí ti ń pè bóyá ní nǹkan tí wọ́n fẹ́ sọ kí n sáré gbé ní tó tún tẹ̀síwájú. Hello bàbá mi. Hello ma, ẹ káàárọ̀ ma. Ẹ rọra sá o. Ẹ káàárọ̀ ma o. Yes sir. Ẹ kúṣẹ́ takuntakun náà. Ọlọ́run fún wa lérè o. Àmín o, àmín Ọlọ́run. Ṣé rí ìjọba Buhari ó fẹ́ búlì àwa Yorùbá ni, ó fẹ́ silent àwa Yorùbá. Irọ́ ni wọ́n pa. Ó fẹ́ silent wa. Ó fẹ́ fi rò sí àwa Yorùbá lọ́kàn. Torí time mo ti ń wo time. Ẹ má bínú omi mọ̀ nǹkan tó ṣe network yẹn. Àbí inú ń bí yín fọ́rọ̀ tá à ń sọ ni àbí báwo. Ẹ ṣáà máa bá wa tẹ love and like. Ẹ máa bá wa tẹ love and like. Ẹ má bínú bàbá mi network. Hello ma. Yeah, a ti ń gbọ́ yín báyìí. Yeah. Mo ní àwọn náà pa wá, àwọn ló jókòó lórí ẹ̀tọ́ wa. Àwọn náà fẹ́ wá di ẹrú nínú ilẹ̀ lórí ilẹ̀ bàbá wa. Wọn ò dẹ̀ fẹ́ jẹ́ ká sọ̀rọ̀, ibo náà ti ń ṣerú ẹ̀. Kò sí tó ti ń ṣerú ẹ̀, kò dẹ̀ sẹ́ tó máa ṣerú ẹ̀ tó máa mú ẹ̀ jẹ. So Buhari ò lè mú jẹ. Àtọ̀. Àbùkù àtẹ̀tẹ̀ ló máa gbẹ̀yìn wọn. Àmín o. Nǹkan ni mo kàn dúpẹ́ fún ni pé wọn kì í ṣe Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ṣé understand? A ní pé wọ́n jẹ́ Ọlọ́run ni wọ́n ti pa gbogbo Yorùbá wọn pátápátá ní Nàìjíríà yẹn. Pátápátá. Ṣé understand? Tó bá yẹ pé wọ́n jẹ́ Ọlọ́run ni wọ́n ti rán àjọ̀nú sí Nigerians ní abroad. Pa gbogbo Nigerians ní abroad. Ṣùgbọ́n Ọlọ́run nǹkan tó lọ́n fi ju ènìyàn lọ. Ọlọ́run jù wọ́n lọ, wọ́n tiẹ̀ ní ráwa mú. Tábàlà máa mélèé báyìí ọ̀la la máa mú. Gbogbo lè tán ṣe ìhàlẹ̀ lásán ni. Ṣé understand? Ìhàlẹ̀ lásán ni. So ẹ jẹ́ kó máa lísì orúkọ àwọn fọ́fadà wọn. Àwọn wèrè. Àwọn ní ẹrú, àwọn wèrè. Nàìjíríà ẹrú ni àwọn. So ẹrú ò lè wá jọba lórí ọmọ. Bẹ́ẹ̀ni, ẹrú ò lè ṣe é bí ọba olùkẹ́ bí orin tá a máa ń kọ yẹn. Àwọn atajẹ́ Yorùbá la máa jẹ́ kó wọn ààyè wọn. Ààyè wọn tí wọ́n yẹn, àwa la máa jẹ́ kó wọn ààyè wọn pé àwọn ò ní dákẹ́, àwa máa sọ̀rọ̀. A lè máa gbé gbogbo ìgbésẹ̀ tá a lè gbé. Nǹkan tí a fẹ́ ni pé àwa ò sọ pé a fẹ́ gbàjọba Buhari àbí a fẹ́ léjọba Buhari kúrò. Àwa fẹ́ pé kúrò ní Nàìjíríà, a fẹ́ ṣe Nàìjíríà mọ́. Fúlàní wọ́n ti gba gbogbo position ní Nàìjíríà. Wọ́n ti gba gbogbo ipò ní Nàìjíríà. Wọ́n fẹ́ sọ àwa tá jẹ́ indigenous people, wọ́n fẹ́ sọ wá di ẹrú. Exactly. Terrorists ní Fúlàní, apàyàn ní Fúlàní, they are murderers, they are vampires, they are killers. So ṣé marriage ta ṣe nìyẹn ni pé kájọ wà? Kì í ṣe marriage ta ṣe nìyẹn náà. So nǹkan tí a máa ṣe ni pé amalgamation 1914 ó ti expire. Exactly. And we want to opt out of Nigeria. It's as simple as that. Ariwo ta gbọ́dọ̀ máa pa nìyẹn o. Bẹ́ẹ̀ni. Ìpè 1914 amalgamation. Do you understand? Ó ti expire. Ó ti expire. Bẹ́ẹ̀ni. Now we don't want to be part of the marriage again. We want to exactly. So ìgbà tí wọ́n dẹ̀ sọ fún wa tí wọ́n àdí wa papọ̀ tí wọ́n join gbogbo wa papọ̀ nígbà yẹn wọ́n sọ wọ́n ló ní kálukú lè dá dúró tó bá di ọdún báyìí ọdún yẹn dẹ̀ ti lé. There is clause there. Clause wà ń bẹ̀ ni pé tó bá ti expire tó bá ti 200 years o ẹ lè lọ o. So gbogbo agídí tó ń ṣe yìí àwa ni àti mọ ìgbésẹ̀ tá a máa gbé dáadáa àwa tá jẹ́ Yorùbá àwa la gbọ́dọ̀ mọ ìgbésẹ̀ tá a máa gbé. Nǹkan tó mi fẹ́ suggest ni pé ṣé kò possible ẹ máa gbọ́ máa o ṣé kò possible kí a gbé Britain lọ sí kóòtù ni kó lọ bá solve marriage yìí ṣé kò possible ni káwọn àwọn àgbààgbà tó ń gbọ́ kó máa gbọ́ o ṣé kò possible ká gbé Britain lọ sí kóòtù kó lọ dissolve marriage yìí ni amicably. Ẹ̀yin èèyàn wa ìbéèrè ńlá ni bàbá wa béèrè yìí ẹ jẹ́ kí gbogbo wa ká pè ká dá sí i. Tó bá jẹ́ pé nǹkan tó possible ni ẹ jẹ́ káwa Yorùbá ká ṣe lótìtọ́ ni torí àwọn ni wọ́n kó wa pọ̀. Àwọn ni colonial master wa àwọn náà kó wa pọ̀ àwọn náà sọ wá di ẹyọ kan we are not one àwọn náà sọ wá di ẹyọ kan àwọn náà dẹ̀ gbàgbára lé Fúlàní lọ́wọ́. So nísìnyí báyìí sí àdè ṣe mọ́. a máa ṣiṣẹ́ lórí question tẹ́ béèrè yẹn. Àwọn tẹ̀sán wá pọ̀ wọ́n ti di apààyàn wọ́n ti di terrorist wọ́n pa gbogbo èèyàn wọ́n gba gbogbo ipò ní Nàìjíríà lórí ilẹ̀ wa wọ́n gba gbogbo ipò wọ́n fẹ́ máa rúlù wa wọ́n fẹ́ máa sọ wá dẹrú àdẹ sọ pé àṣẹ mọ́ it's as simple as that
Okay. ṣe rí a ní láti mobilize ara wa ní gbogbo every part of the globe. You understand? a gbọ́dọ̀ ṣe kankan tó yẹ pé embassy Nigeria all over the world. You understand? a gbọ́dọ̀ shut it down in a day or in a week. Iṣẹ́ ńlá ni o. A gbọ́dọ̀ mobilize ara wa so that embassy Nigeria ní every part of the world ká organize àwọn èèyàn níbẹ̀. Àwọn èèyàn tó ní ìwé, àwọn èèyàn tó ní pálí tó ní tíwé wọn pé. Ṣé ọ̀dà sáà ká organize ara wa kì í ṣe iṣẹ́ ọ̀la kì í ṣe iṣẹ́ ìní o. Ṣé ọ̀dà sáà iṣẹ́ tó máa gba ètò ni. Ẹ jẹ́ ká organize ara wa. Nigeria embassy all over the world we must shut it down. Tó bá jẹ́ pọ́jọ́ méjì ló máa gbà, tó bá jẹ́ pọ́jọ́ kan ló máa gbà, tó jẹ́ pọ́sẹ̀ kan ló máa gbà, a gbọ́dọ̀ ṣe. Ṣé ní gbogbo ẹ̀mí ni world media yẹn, èmi ní BBC, èmi ní CNN, tí wọ́n sọ tí wọ́n ṣe pé nípa àwọn orí wa yẹn, wọ́n rí wa, ọ̀ ìjọba Nàìjíríà, òun ló bribe wọn. Of course. So the only way ta lè fi draw attention wọn, òun ni pé embassy Nigeria all over the world, a gbọ́dọ̀ shut it down. You understand? And all over the world, àwọn èèyàn wa, ó jẹ́ pé àwọn ọmọ wa, àbí anybody, bó jẹ́ obìnrin, bó jẹ́ ọkùnrin, bó jẹ́ àgbàlagbà, tó jẹ́ pé ó gbọ́ èdè ìlú kọ̀ọ̀kan, a gbọ́dọ̀ assemble wọn. You understand? So that wọ́n máa speak ní èdè ìlú yẹn ní ọjọ́ yẹn. You understand? Àti òyìnbó àti èdè ìlú yẹn, àwọn tó máa sọ èdè ìlú yẹn fluently wọ́n máa sọ, àwọn tó dẹ̀ máa sọ òyìnbó máa sọ. Tó jẹ́ pé a máa force wọ́ọ̀dù via BBC, CNN, wọ́n máa gbé wa tipátipá. Gbogbo ayé ló máa mọ̀ pé kankan ṣẹlẹ̀ ní Nàìjíríà. You understand? So that is what we must plan. We must shut down all embassy of Nigeria all over the world. Ká sọ fún wọn pé Fúlàní ló rúlu wa, àwọn ló wà ní gbogbo embassy wa. You understand? Káde pariwo orúkọ wọn síta. Nípa báwo ni tribe kan ṣe máa rúlu a whole country. You understand? A country that comprises of so many ethnic group. Ṣé pé ethnic group kan ló máa rúlu wa. Ṣé understand? So iṣẹ́ ta gbọ́dọ̀ ṣe ni o, a gbọ́dọ̀ ṣe is a must, a gbọ́dọ̀ ṣe every embassy tí Nàìjíríà ní olùwádìí a gbọ́dọ̀ shut it down in a day ká organize ọjọ́ yẹn. Ó jẹ́ ọjọ́ méjì ló máa gbà, bó jẹ́ ọjọ́ kan, bó jẹ́ ọ̀sẹ̀ kan ló máa gbà. Bó ti jọ́ àti gbogbo ẹ̀ sílẹ̀. A gbọ́dọ̀ organize ara wa ká shut it down. Kó má ṣiṣẹ́ káwọn kan ní Nàìjíríà yẹn kó mọ̀ wọ́n lára wípé sẹ́ a serious pé a ṣeré. Exactly. And taba serious is what we can do. Yeah, you are right, sir. Òdodo ọ̀rọ̀ lọ̀rọ̀ tí ẹ sọ. Èmi náà ti ro ọ̀rọ̀ yẹn rí o. Mo ti ro ọ̀rọ̀ yẹn rí. We must tell them that we know our rights. We know our rights as a woman being. We have fundamental woman rights. Exactly. And we will express our woman rights all over the world, anywhere in the world. Do you understand? So all embassy tí Nàìjíríà ní all over the world, a gbọ́dọ̀ mọ̀ bá ṣe máa shut it down. That is what we must do. Kò sí problem bàbá mi, mo ti jọ́ ti gbogbo ẹ̀ lẹ̀. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. À tún sọ nínú meeting wa ọ̀nà tá a bá tún lè gbé gbà. Irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ní tá a bá máa ṣe, a ò ní sọ síta, káwọn náà má lọ kọ́ ọlọ́pàá síta. Tí a bá lè jagun, a gbọ́dọ̀ take action. Tí a bá take action, tá a bá kàn sọ̀rọ̀ lásán, we are not going anywhere. Exactly. We must take action on these people. These people, they are taking us for granted. Exactly. They think we are full like them. Because ọpọlọ màálù làwọn ní, tó fi rúlu wa. Agídí nìkan ni wọ́n mọ̀. Ipá kọ́ máa fi fọ́ọ̀sì ṣe nǹkan òun nìkan ló mọ̀. So àwa gbọ́dọ̀ fi yé wọn pé àwa ní brain jù wọ́n lọ. And that brain must go with action, not only by talking. It must go with action. You understand? After this October 1st, I would organize kini yẹn. That is what I'm suggesting. Yeah, multi-color. Yes, àgbéyẹ̀wò. You understand? But I would organize ara wa. Àwọn tó máa jáde níjọ́ yẹn, àwọn tó máa jáde, everybody gbọ́dọ̀ ní ìwé. Everybody gbọ́dọ̀ complete. You understand? So that they will speak fluently to the world. They will tell the world, this is what we want. You understand? We don't want to be part of that marriage again. That marriage has expired. Exactly. And there's a clause in that marriage that when the marriage expires, we can divide, we can go on our separate ways. It's as simple as that. Exactly. This is what we must tell the world. We must always tell them constantly. I would have language for amalgamation 1914, it has expired. Yeah. And now we are ready to go. Because these people, they are killing us, they've taken over our land,
sector in the country, both in the country and outside the country. So we must do our things with action. So nǹkan mo ní kí n contribute to láàárọ̀ nìyẹn. In fact gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò sí tó téèyàn lè ṣàdànù nínú ẹ̀ bẹ́ẹ̀ ni. ara wọn ò yá ni ọ̀ tún wá dúró lẹ́pọ̀tù nìkan wọ́n tún wá fo Nàìjíríà sọdá wá sí àwọn wèrè. It's a very big insult to us Yorubas. It's a very big insult to us Yorubas. Ipe àpàyàn àṣẹ kankan àwọn àpàyàn wọn lè mú orúkọ wọn. Àwọn sponsor terrorists wọn lè mú orúkọ wọn. Àwọn àtàwọn ń sọ̀rọ̀ lásán pé àṣemọ́ pé àfẹ́bà ẹ̀ wọ́n wá ní mú orúkọ wa. It's an insult to us. We must fight them. Slap gidi. We must let them know that they are fools. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gbogbo ẹni mo ti kọ sílẹ̀ àgbéyẹ̀wò bá ti gba mítìnì wa màá sọ so àá wo bá ṣe lè ṣe ẹ ṣeun gan mo really appreciate àwọn ọ̀rọ̀ tẹ́ sọ. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi nílé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu kọ́là wa yìí ṣe rírí o wọ́n ti ń pè mo ní jẹ́ ń gbé kọ bàbá yìí bóyá ó ní nǹkan tí wọ́n fẹ́ sọ ni ẹ wo àwọn pọ́ìntì tí wọ́n gbé kalẹ̀ yẹn gbogbo ẹ̀ ládẹ máa sọ pé òkè àwọn tí wọ́n so wá pọ̀ yìí kí ló dé ṣé àní agbára àbí ṣé àní ẹ̀tọ́ láti gbé wọn lọ sí ilé ẹjọ́ ni at least ẹ̀yin lẹ so wá pọ̀ ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ gbogbo ohun tẹ́ ẹ kọ sílẹ̀ yìí tẹ̀dẹ̀ ń sọ fún wa wípé tí àsìkò báyìí bá ti tó tọ́dún báyìí bá ti pé wa tó láti dá dúró why òkè ẹ̀yin tẹ́ ẹ so wá pọ̀ yìí ó yẹ máa bọ̀ àwa náà wá fẹ́ gbé yín lọ sí kóòtù ẹ wá tú wa sílẹ̀. I think we need to do something about that. I need láti ṣiṣẹ́ lé lórí ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí ẹ́mbásì èmi náà tẹ̀ tí ń rò tipẹ́tipẹ́. Mo ti ń ro ọ̀rọ̀ yẹn pé ṣé a lè ṣe ní gbogbo orílẹ̀-èdè gbogbo country tó ní kálukú wá wà. Ká tiẹ̀ fún wọn ọ̀sẹ̀ kan péré kí wọ́n lọ sọ́ludé kí wọ́n lọ sùn ọ̀sẹ̀ kan péré ká má jẹ́ kí wọ́n ṣí ọ̀sẹ̀ kan péré ká lọ jókòó tí wọ́n níbẹ̀ kí wọ́n ti bẹ̀ yẹn pa kí wọ́n tó dé láàárọ̀ tí wọ́n máa sọ wípé àwọn fẹ́ wá sí ọ́fíìsì ká ti pọ̀ bìbà níbẹ̀ kí wọ́n ní kí ló ṣẹlẹ̀ ká sọ fún wọn pé àfi tẹ́ ẹ bá lọ ṣe nǹkan tá a fẹ́ ni tẹ́ ẹ bá ti ṣe nǹkan tá a fẹ́ ibi ìbàyà ni kúrò níbẹ̀ èèyàn mélòó nínú wa ló lè fi ara ẹ̀ sílẹ̀ láti jáde síta láti ṣerú ẹ̀ ìbéèrè tèmi nìyẹn fún gbogbo wa èèyàn mélòó nínú wa ìbáwa tiẹ̀ ti gbà páwa báyìí àti di 130 bí wọn bá dé rí ní o passport wa mọ́ àbí tí wọ́n fún wa passport ká máa gbé tà lónìí yẹn èèyàn mélòó ló ní courage yẹn láti jáde síta tá bá ní òkè àti ṣetán pé ó yá ẹ jẹ́ ká lọ ṣé wọ́n máa wà ńbẹ̀ tèmi dá mi lójú pé mi máa wà ńbẹ̀ ṣé wọ́n máa wà níbẹ̀ kọ́lọ̀ má fi kópa ẹnìkankan nínú wa kò ń ṣọ̀rọ̀ ẹnu lásán o rally lásán ló ń ṣe lẹ́mbàsì tí wọ́n lọ snap o I can do it ẹ ṣe ìyá mi Fúnkẹ́ ìyá mi Folúkẹ́ rally lásán ló ń ṣe lẹ́mbàsì tí wọ́n mú fóònù tí wọ́n snap àwọn tó wá ṣe rally o ká má wàá sọ àwa tá a fẹ́ lọ ti ibẹ̀ yẹn pa pé ẹ ní ṣíṣẹ́ ẹ jẹ́ máa rí kọ́mẹ̀ntì yín má kọ̀ kọ́mẹ̀ntì síbẹ̀ ṣé wọ́n máa wà ń bẹ̀ ìyá Folúkẹ́ ti dáhùn páwọn máa wà níbẹ̀ ṣé wọ́n náà máa wà níbẹ̀ ṣé tó bá sọ pé yá ṣé wọ́n náà lọ join ṣé wọ́n náà máa dìde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òdodo ìwọ náà máa dìde láti lọ darapọ̀ mọ́ wọn níbẹ̀ ọ̀rọ̀ ẹnu kọ́ o hello bàbá mi ẹ ra sá o ètò ní o. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú Ọlọ́run ti jẹ́ ká rọ́jò èlò. Olúwa ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn freedom fighter bẹ̀rẹ̀ látòrí Professor Frank tí wọ́n snap àwọn tó wá ṣe ráyè. Kí ló ṣe? Mo ń bọ̀ ẹ má bínú o. Mo ń bọ̀ ẹ ó dànù mi mọ̀ nǹkan tí mo lọ tẹ̀ lórí fóònù yìí. Ó yá ẹ gbóhùn sókè sà.
ní freedom fighters. Ajìjàgbara bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ ènìyàn lágbára Ọlọ́run kò ní kú ní lọ́wọ́ ọkùnrin. Àmín o Jésù. Nípa pé wọ́n ń wá wa, wọ́n ṣe gbá wọ́n ṣe àwọn ṣe kò wá ṣà be the best. Ẹ̀yin tẹ́ wà lórí ètò tẹ́ wá sórí ètò. Èmi rí i pé ẹ̀yin nìkan lè pẹ́ ń para o. Àwọn àkọ́wà bẹ́ẹ̀ pé àwa wá sórí ètò fún ìlú kan àbí kejì tó dá ń para jù yín lọ. Ó ń gbá lórí wa jù yín lọ. Of course, àìmọye àwọn èèyàn tẹ́ báwọn tiẹ̀ kí ń jáde síta tó jẹ́ pé iṣẹ́ táwọn gan ṣe lábẹ́lẹ̀ ó ju tàwa tá à ń jáde síta lọ. Ọlọ́run ojú yín lórí o, ọkọ̀ rojú títí ṣùgbọ́n àkọ́wà lẹ́ pé à ń para ju ẹ̀yin tẹ́ wà ló tẹ̀ ń gbójú yín síta lọ. Jáde ṣiṣẹ́ takuntakun. Èmi ò tiẹ̀ fẹ́ fi ti gbọ́, èmi ń sọ èmi àti ìdílé mi fẹ́ fi ti gbọ́ Yorùbá Nation àbí ọ̀kọ̀ọ̀kan ṣe program kódà kọ́rọ̀ tó ń sọ fún wa make sense èmi fẹ́ dá sí mo fẹ́ comment. Torí pé mo rí ẹni as a reasonable person even tọ́rọ̀ tó ń sọ wà wà reasonable. Ìyẹn lọ bẹ́ẹ̀ ipò wọn wá wọn fẹ́ pọ̀rọ̀kọ wọn ṣe gbá wọn ṣàwọn wọn fẹ́ locate wọn ṣe gbá wọn ṣàwọn fẹ́ gbé wọn ṣàwọn. Ẹni tó ti fẹ́ wọ sùkú ẹni tó ti fẹ́ wọ kòtò tó ń ta orí ìlú pẹ̀lú. Ẹni máa kú pàdé ẹni máa pa nìyẹn. Àwọn tó wà lọ́gbọ̀n kan gbé pàrọ̀ àbí Nàìjíríà ṣé Nàìjíríà lè kọ̀ǹtẹ́nì bára tó wà lára wa. Ṣáfọ́jú làwọn tó fẹ́ wá kó wá fún wọn ṣáfọ́jú ni wọ́n ní àwọn ọmọ pé ìlú àwọn láti kúrò ṣé máa wà ní ìtàn ni. Ṣé ẹranko bá ń darí wa ṣáwà tó ń darí ṣẹranko làwa ni. Ṣẹranko làwa ni a máa dá fún yín o. Àwọn ṣẹranko náà. Èmi ò kọ́ lọ́ọ̀nì first yẹn mi ò kọ́ October 1st next month Italy nítòsí mi bí máa tẹ̀ ìmá kọ́ ẹ̀ lára. Inú wa dùn. Ọlọ́run fún wa. Èmi ti ná wèrè ambassador yìí ẹrú wọn ẹ̀ mo ti àfá àbí wèrè èmi ti ná wèrè ẹ̀. Ọbẹ̀ tí wọ́n ti jẹ́ ìjẹ́ ẹlòmíì lọ gbé wá sí o. Ìyá ẹ tó bá ń kọ́ gbé síbẹ̀ ẹ má bínú pé mo sọ̀rọ̀ bíbá kan. Wọ́n ti gbẹ́ lòmíì wá. Mo lè gbé lóyìnbó láti má gbé lóyìnbó tẹ̀jẹ́ Áfíríkà ló ṣì wà lára wa. Ìpín tó bá ń kọ́ gbé síbẹ̀ kò ní lágbá fún. DSS tó wà bẹ́ẹ̀ ń sìn wọ́n níyẹn ò ṣe dáadáa tó wọ́n ti fẹ́ gbẹ́ lòmíì wá. Ẹ̀wọ̀n tó bá kọ́ wà bẹ́ẹ̀ ẹgbẹ́ àjọ lẹ́gbẹ́ gbogbo tó wà bẹ́ẹ̀ àjọ ní àjọ lẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ tó ní ìlú náà ní lábẹ́ òfin ó ní ìwà pòsíṣọ̀ rẹ̀ kò sí mọ̀ sí pé bóyá ọmọ àbẹ̀yẹ ẹni tí ọba nínú òtún lè wà ní pòsíṣọ̀ ẹ̀rọ lásán wọ́n òun kúrò mẹ́ ẹnìkan kúrò mẹ́ lòun bọ́ síbẹ̀ so ó wà bẹ́ẹ̀ fún wa ní gbogbo nǹkan tó bá ń ká ṣe fún lórí pé à ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa náà la ṣe ń béèrè fún à ń jà fẹ́tọ́ wa ni. Exactly. Ẹ̀yin lẹ́ ń pọ́n wọn nílẹ̀ sọ pé ẹ kí ní kan ambassador wo ewu ìwé ìwé ló kà. Ẹni tó ń da màálù kò lè sọ yọ́dún tó fi ń da màálù kó tó dẹni tó ń wọ súùtù. Admin ni ẹ káàbọ̀ jàre ẹ ṣe ẹ bá ń pín nọ́mbà síbẹ̀ bàbá mi ẹ bá ń ṣe ní ṣókí. Òun jẹ́ bá kan pé kiri kan lórí pé mo ń jà fẹ́tọ́ mi ẹ wo ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run nǹkan tá à ń wáyé àtẹ̀wà lọ. Àmín o àmín Ọlọ́run. Ẹ̀yin tẹ̀ ń sọ pé kékeré ogun tó dìjà ẹ máa bọ̀ ní Nàìjíríà my brother my sister ìwọ tó bá wà ní Nàìjíríà tó wò lè take any step tó wò lè take any action tó wò lè ìwọ tó bá wà ní Nàìjíríà tó wò lè take any action. Ìdí tí mo ṣe ń béèrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá tẹ́ ti ń béèrè tẹ́ ń sọ fún mi wípé ẹ̀yin náà máa wà ń bẹ àtẹ̀yìn ìyá tí mò ń ráwọn kọ́mẹ̀ntì yẹn because ẹ mọ̀ káwọn ọmọ Yorùbá ó ti ẹ̀ táwa ti Italy ń bíbá yìí Italy náà mo wà ẹ̀yin tẹ́ bá wà ní Italy ẹ má bínú o because ẹni la máa fi sọ ẹja ṣe gbá ẹja ṣàwo tó bá di ọjọ́ yẹn èèyàn mélòó la fẹ́ rí ẹ ṣeun ìyá ìtì bàbá ìtì ẹ̀ ní if I'm in the diaspora I will be there. Relent kẹ a lè relent níbo a lè relent ṣé wọn dáṣẹ ní tí mo ṣe ń béèrè nìyẹn pé tábà tí ẹ wá sọ pé ó yá èèyàn mélòó nínú wa ló lè jáde síta ẹlòmíì tó bá lọ rálì ìmí lè ní ẹwọn ò fẹ́ ṣojú òun o ìmí lè ní òun ò fẹ́ sọ̀rọ̀ then why are you there kí ló jáde fún nígbà tó mọ̀ pé ó fẹ́ sọ̀rọ̀ nígbà tó mọ̀ pé ó fẹ́ sọ̀rọ̀ kí ló jáde fún kí ló lè sọ tó bá lè sọ òyìnbó sọ Yorùbá ò lè sọ pé ògbọ́ Yorùbá ò dẹ̀ mọ̀rọ̀ tó máa sọ ẹlòmíì á lọ rálì wọ́n á fẹ́ gbé máìkì fún pé ìwọ náà tiẹ̀ sọ̀rọ̀ òun ò fẹ́ sọ̀rọ̀ òun ò mọ̀ nǹkan tóun máa sọ then why are you there nígbà tó mọ̀ nǹkan tó máa sọ then kí ló tó ṣe wá wà ń bẹ òun mọ̀ nǹkan tó ń jà fún nìyẹn náà
ó mọ nǹkan tó ń jà fún ni ká má wá sọ wípé òkè afẹ́ wá lọ close iṣẹ́ yẹn ò mọ̀ wípé àwa tá a bá fẹ́ lọ ṣe iṣẹ́ yẹn àwa gan a ní láti wà ready so tá a bá ń sọ kákàn má fi ẹnu lásán sọ ẹ má bínú àwa tá a bá fẹ́ pè wọlé ìṣẹ́jú díẹ̀ náà ló kù tá a máa fi ṣe tán àwa tá a bá fẹ́ pè wọlé admin ti bá wa pin ní nọ́mbà síbẹ̀ kákàn má máa fi ẹnu sọ ẹ jẹ́ ká ṣe ni ẹ jẹ́ ká ṣe káwa náà lè sọ pé yes àwa náà ti ṣe tá a bá wá mú ọjọ́ tá a mú àsìkò tá a mú date pé ó yá ní gbogbo ibi mo rí àwọn kọ́mẹ̀ntì bàbá mi wọ́n láwọn UAE pé wọn ò fáwọn ní support láti pé kí àwọn ṣe rally ní UAE àbí nǹkan kan ẹ mọ̀ àwa tá a bá free níbi táwa bá wà ẹ jẹ́ ká wá ṣe ó dà mo ti gbọ́ UAE yẹn náà rí nígbà last year October 1st ni mo ti gbọ́ ti UAE yẹn náà rí tí wọ́n ní àwọn kan jáde nígbà yẹn tí wọ́n ní wọ́n kó wọn padà lọ sí Nàìjíríà bí nǹkan kan àbí ìlú wo nìyẹn ti ṣẹlẹ̀ hello ẹ káàárọ̀. ẹ ra sa ẹ̀yin ti Libya ẹ kú ojúmọ́ àwọn ènìyàn o. ojúmọ́ ni o báwo ni ogun gan o. adúpẹ́ tọ́lọ̀ ètò ni o. ṣé ẹ rí alákọ̀ọ́kọ́ nǹkan tí ìfẹ́ dá sí máa yàtọ̀ sí nǹkan táwọn èèyàn ń sọ. nítorí pé kí ni ṣé ẹ rí ẹjẹ́ ká máa ní bá kọ̀ọ̀kan máa ìdí wa nítorí òmìnira tá a fẹ́ gbà kò ń ṣe nǹkan tó yẹ kó máa wáyé sí láti gbà. àwọn jẹkúrújẹrá àwọn náà ò fẹ́ ṣíwọ́ ọṣẹ́. of course àwa fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn ni now of course. àwọn dẹ̀gẹ̀rẹ́ yìí ló dẹ̀gẹ̀rẹ́ yà á lóun ní ìgbà láàbọ̀ nítorí pé kí ni láwọn bọ́dá aláwọ̀ omi wíìkì máa sọ̀rọ̀ gan ó lè máa ọ̀rọ̀ máa ń dì mú ni wípé tá a bá ń tọ́ra wa tá a bá ń tọ́ra lọ máa ní pé àníjà kò sí fídọ̀mù kan wáyé tó máa wáyé tí ò ní sí jà rárá ṣé tó bá sí jà rárá á jẹ́ from English to English láàárín àwọn European to European ni ò ní sí jà o because of what European wọn because àwọn náà kú wa lẹ́rú ni wọ́n fi táyé kú wa lẹ́rú àwọn Áfíríkà lẹ́rú ni. of course. kò wá sí àwọn European náà wo yẹn tó ń jẹ tó ń bẹ̀rẹ̀ lára Nàìjíríà tó máa fẹ́ ká lè lọ ká máa lọ fẹ́ kó máa fẹ́ ká lọ fílì. at all at all. kí fáìtì wà kó gà wá síjọ wà ní ẹsí àwọn ọ̀bẹ dá. ebe ẹni tí wọn ò dá sí ni wọ́n fẹ́ káwọn èèyàn para wọn bí ilẹ̀ bí ẹni kan tó dá ṣẹ́rò bí wọ́n mọ̀ tán ṣe ni àwọn tó ń sọ pé population Africa ti pọ̀ jù nǹkan tó ń sọ nìyẹn náà. àwọn náà káwọn gba freedom àwọn jà ní káwọn tó gba freedom ni. àwọn wà fẹ́ kí ẹni Africa kan kó grow wọn fẹ́ kí ẹni Africa kan grow. bàbá mi Olúwa pẹ̀lú mi Israel mò ń bọ̀ ń bẹ̀. láti lè máa bá Áfíríkà yẹn láti lè run down Áfíríkà yẹn. ẹnì kan máa sọ pé ogun tó bá yẹ pé ogun tí àjà fífò wọ̀ tó jẹ́ ìgbà yẹn ní Nàìjíríà ìgbà yẹn tó bá yẹ pé kò ṣe lè bá kò Yorùbá pẹ̀lú British ni àwọn Haúsá àwọn Fúlàní. ọba ti kó wa lẹ́rù of course tipẹ́tipẹ́. ọ̀lẹ̀ kọ́ka Igbo but because of British tí ọkọ̀ tó support government tí àwọn Yorùbá lè bá support government ó yẹ pé Igbo nìkan ló fi kéwòn rẹ lọ nígbà yẹn. ọdún ìsìn ìwọ ṣe Igbo nìkan ló fẹ́ lọ Yorùbá fẹ́ lọ bílù bẹ́ẹ̀ fẹ́ lọ gbogbo ẹ̀rọ lè fẹ́ lọ. kò sí ọ̀nà tí ó rí gbígbà dáàní bọ́. ó yá. ìgbà tí gbogbo máa ní máìdì bá máa jà ní tí gbogbo ká máa ní máìdì èyí bá máa jà ní. ẹ má jà máa sọ ọ torí tá a bá ń sọ wá là ń pe ogun àjà o aṣáàmágbá Yorùbá nation bẹ́ẹ̀ ni. àwọn ògùnjógùn ti ṣẹlẹ̀ rẹ̀ àwọn ògùnjógùn ti ṣẹlẹ̀ ni. ẹni ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ yìí bẹ̀ ní ọ̀gá ẹ̀yẹ́ fọ̀sọ̀ ló gbé ní lẹ́kọ̀ọ́ present níjẹta bí wọn. ọdún kìnnà bẹ̀rẹ̀ kan ní Ogun State. àwọn ò mọ̀ pé mákànmákàn lóye ń kàn ẹ fi wọ́n lẹ̀. ogun ti ní ọ̀rẹ́dì lágbára ẹ̀dì gbogbo ní gbogbo ogun ti ní ọ̀rẹ́dì kò sí nǹkan tá a fẹ́ ṣe a máa jà ní kò sí lábẹ́ kọ́ ẹ̀yìn àwọn bá wà fún àríjà ìrọ̀rùn. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ẹjẹ àtúgbà ìpè mí ẹ ṣeun sà. yes sir. tó ìyá mi tó ń pè mí yẹn máa gbé kọ̀ yín sìn ẹ má bínú. ẹ jọ̀ọ́ ẹ ó dàn fún mi ìṣẹ́jú díẹ̀ ìyá mi. ìyá mo fẹ́ response sí kọ́mẹ̀ntì àwọn bàbá mi kan níbẹ̀ yẹn tí wọ́n sọ lẹ́ǹkan wípé àwọn kan jáde ní UAE pé wọ́n arrest wọn ní àwa náà gbọ́rọ̀ yẹn ní last year first rally táwọn kọ́ ṣe ní last year which is October 1st ní nǹkan yẹn ṣẹlẹ̀. ó dàbọ̀ aráàbù náà nìyá yìí wà ó yẹ gbóhùn sókè. àwọn ẹ̀ka sọ̀mà ẹ̀ka sọ̀mà. yes ma. àwọn táwa lára kan níbi náà àlè jáde ẹ bá ti wá gbé ìjọ ó ní sílẹ̀kì tó yẹn wá kàn kàn mí
kò sí kan benefit kíkà lè ní bẹ́ẹ̀ nínú wọn. òun ló ṣe máa ń wá ká mi lára wípé àwa tá a wá ní àǹfààní láti jáde ní orílẹ̀-èdè táwa wà wáì táwa ò ṣe wá jáde. ká ní Amẹ́ríkà ni mo wà yìí. aláì ká ní Amẹ́ríkà ni mo wà lọ́wọ́ ká lọ́ra tó ní gbogbo láyé tó ń ṣe gbogbo ìpátá ni mo ń wò. ẹ wo àwọn ìjọba wọn kì í ṣe Nàìjíríà wọn tó gbé dé lórí ìlú wọn tó gbé dé Amẹ́ríkà ẹni pé Ọlọ́run tó fẹ́ jẹ́ ká ṣe ni wọ́n tó olùkẹ́kọ̀ọ́ máa ṣe gbogbo ìwà láti bẹ́ẹ̀ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ kán sì ṣe ni. bẹ́ẹ̀ni mà kí ni wọ́n ṣe ẹ kọrúkọ wọn sínú pé wọn gbọ́dọ̀ wá Nàìjíríà wọ́n béèrè pé gbogbo ìta béèrè ẹ̀tọ́ wa pé àfẹ́ sí náà dá Nàìjíríà. ó sùn nù. kí ni wọ́n ta benefit ní lẹ́wọ̀n Nàìjíríà ta wà láti how many years. ẹ bá mi bí wọn o ẹ bá mi bí wọn o. ìkọ́ta bá benefit nínú Nàìjíríà ni wọ́n ti jẹ́ àní kúrò ní ìlú wa kò sí náà kò sómi kò sí ẹnìtẹ̀ tó kí wàá ní gbogbo àwọn tó ń pariwo wọn Nàìjíríà mú kàn máa wẹ̀ lómi gbogbo àwọn tó ń pariwo Nàìjíríà ẹbí ó yẹ kọ́ lọ fọ́mátì ọpọlọ wọn àwọn náà kọ́ bí àṣà ìyàwó mi á ní wọ́n ti jẹ màálù á ní màálù ní àwọn náà kọ́ unbelief kò sì máa dání igo better network mi mọ̀ bóyá ọ̀dọ̀ mi àbọ̀dọ̀ wọn ẹ lè bá mi pè padà ìyá mi ẹ lè pè padà tó ẹ̀yin èèyàn wa àsìkò wa ti ń tó ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn yẹn mo wá fẹ́ fi àsìkò yẹn gbọ́ ìyá wa tó sọ̀rọ̀ láti Arab yìí àwa tá a wá wà níbi tí a ti free láti jáde síta tí wọn ò lè dí wa lọ́wọ́ pé ká má jáde síta ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tú yáyá ẹ jẹ́ ká tú yáyá ẹ jẹ́ ká tú yáyà ẹ jẹ́ kí gbogbo wa ká jáde síta ẹ lò ó ẹ bá ń ṣe ní ṣókímà. bẹ́ẹ̀ ni gbogbo àwọn mídíà mà gbogbo àwọn tẹjọ́ ṣe ní pípé kí gbogbo wọn kún fìmọ̀ ṣọ̀kan torí ẹlòmíín wà nínú nígbà tó jẹ́ pé olóṣèlú ló ṣiṣẹ́ fún. ẹ lè wá yẹn tì yẹ gbàgbé ẹ lè wá yẹn tì. ẹlòmíín ṣiṣẹ́ fún tó jẹ́ pé tó bá fẹ́ kú wọ́n fẹ́ sọ báyìí wọ́n pé wọ́n máa sọ nǹkan mi. ẹ lè wá yẹn tì yẹn nọ́mà àwa la máa mọ ibi tá à ń lọ. òkè èmi tẹ̀ fẹ́ sọ pé tá a bá ti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ fi wọ́n sílẹ̀ ẹ sọ fún pé nǹkan báyìí lẹ fẹ́ ẹ fi àṣẹ nǹkan báyìí la fẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ kúrò láàrin wa. ó yẹ kí a ní kí àṣẹ wà ó pè kí gbogbo everybody sọ pé nǹkan báyìí la fẹ́ anybody tó bá ti support nǹkan tẹ́ fẹ́ yẹ ẹ sọ fún pé kó kúrò kó máa lọ. ṣé ti yẹ yín mà. ẹ ṣeun ìyá mi. àwọn kankan ò lè máa ṣe kó dáa kéèyàn kan dé tó yẹ kó olóṣèlú ti sanwó fún. kó wá bàjẹ́. ṣẹ́rí kọ́lọ̀ ń ṣàánú wa ní social media ìyá mi nǹkan tí ò ń yí ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé ṣẹ́rí social media yìí everybody ló believe wípé èmi ni mo ra data fúnra mi èmi ni mo ní page mi nǹkan tó bá wù mí ni mo lè sọ problem yẹn gangan nìyẹn of course. nǹkan tó ń sọ tí ò bá ti gbọ́ bá ti nǹkan táwọn èèyàn sọ tó bá ti gbà mọ́ kó kúrò bẹ́ẹ̀ kó gbé wọn àti dátà àti péjẹ kó gbé kó máa lọ kó lọ máa. nǹkan tẹ̀mí kàn máa rọ àwọn èèyàn ni wípé àwọn tẹ́ ẹ bá ti rí wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ àbí ìṣe wọn kò bá tàwa tá à ń ja ìjà yìí mu ẹ̀yin inú ẹ̀ ṣe kí ni tẹ́ ẹ bá ti já wọ ọbẹ̀ ẹ wò pé ibo ni mo jálù yìí ẹ rọra ṣe kí ni ẹ rọra já jáde padà so ọ̀rọ̀ tí mo máa sọ nìyẹn ẹ ṣeun ìyá mi ẹ jẹ́ àgbà pé mi. oníwúmà kan tí mo máa ń wò táni ẹ ọ̀rọ̀ tó máa sọ mi èrí kó èdè sí ó máa ń èdè sí gbogbo òní kó èdè sí bàbá bájá kí tó yè òní kó sọ pé Biafra àti kékeré. kí lẹ́yìn náà wá ń worú èèyàn bẹ́ẹ̀ yẹn fún ó yẹ kẹ́ ti mọ̀ pé rú ìyẹn àwọn tí wọ́n sanwó fún ni ẹ need láti wò débi tẹ́tẹ̀ tí wọ́n máa gbọ́ gbogbo ohun tó ń sọ. network ẹ need láti wo ẹ̀yin èèyàn wa lè ní máa bá wí o. hello ìpè yẹn ń já lóra wọn ni bàbá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi lò kíní tẹ́ fi ń gbọ́ wa nílé ẹ wò ó ẹ̀yin èèyàn wa ni mo máa bá wí ẹni tẹ́ bá ti rí wípé bóyá ó ti ń sọ̀sọ́kùsọ̀ àbó ṣe kóbokòbo lórí ẹ need láti dúró níbẹ̀ kò dìgbà tá a bá tó máa sọ fún yín pé eléyìí ò ń ṣara wa ibi tó bá ti ń sọ̀rọ̀ lẹ́yìn náà ti máa mọ̀ pé eléyìí ò kí ń ṣara wọn o ara àwọn tí wọ́n sanwó fún lélẹ̀ we don't need to watch them. hello bàbá mi ẹ gbéra ńlẹ̀ sà. mo ti gbéra sókè fún ìtumọ̀. bàbá Georgia ó tọ́dún 10.
ètò ní o ẹ ra sà. Agbára Ọlọ́run àdébẹ̀ lérí o. Àmì o, àmì Ọlọ́run, àmì ẹ̀ pọ̀. Bí gbogbo ọmọ Oòduà tó tọ́ wọn Yorùbá tó tọ́ tọ́ wà lórí ètò. Àwọn náà kì í, yes sir, yes sir. Àwọn tó bá dẹ̀ wà lórí ètò pẹ̀tà pé tá à ń sọ lòún fẹ́ kó lọ gbé fún wọn táwa bó ṣe ń gbọ́ etí ẹ̀ náà máa ń dín ní. Àṣẹ wà. Ṣé ìmọ̀kàn ọ̀rọ̀ púpọ̀ ọmọ Yorùbá? Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tójú ti mú ni kò sí lè tá a ṣòro gbé sáré nú ẹ̀. Bẹ́ẹ̀ni. Lákọ̀ọ́kọ́ àwọn àgbààgbà tó bá ti above 65 ẹ jẹ́ ká pààkì wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ ká kó gbogbo wọn sẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti above 65 ká kó wọn sínú rúùmù kan. Ẹ mọ rísìn mi ò ní gbà lákòókò. Ẹni 88, 93, 95. Ẹ ṣeun jàre bàbá mi Bàṣírù. Tó ń sọ̀kan tí ọmọ 20 years fẹ́ gbà. Ṣé ó lè lo ọyìn tó wà ní 93 ṣé ó lè lo 20 years mọ́jọ́ orí ẹ̀? Ooo. So ẹ jọ̀ọ́ tí a bá tẹ ẹ̀gbọ́n nínú ìsìnkú wọ́n sọ pé àwọn fẹ́ ṣe ìsọpọ̀ wọ́n fẹ́ ṣe ìsọṣọ́ nìkan. Ẹ lò ó ẹ mọ̀ ìyẹn ká wẹ̀sì táìmù ara ká mọ̀ wẹ̀sì látàwọn lérí ẹ̀. God bless you. Ẹ jọ̀ọ́ mọ̀ bí ẹ. Ẹ̀yìn wọn nù. Tí èèyàn bá gbé abọ́ tó fi ń sebẹ̀ tó bá gbé kaná. Tó bá gbé kaná títí tó bá ti da epo sínú ẹ̀ èèyàn ní mọ̀ pé ó gbóná o. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ìgbà tó bá da epo sí tó bá gbóná tó wá pé ayọ̀sẹ̀ àbálùbọ́sà ló fẹ́ fi tó bá fi sí tán á wá ṣe ṣíí. Àbí. Of course. Òun lọ̀rọ̀ ọmọ bàbá ẹ̀ tó bá bẹ̀ sí gbóná wá tọ́ tù. Bẹ́ẹ̀ni. Wọ́n sì kùtù báyìí wọ́n rò pé wọ́n fọwọ́ pa orí wa bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Àwọn ẹgbẹ́ ilé tó wà ń bẹ̀ yìí ogun mídíà la sì ń jà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó kù díẹ̀ ó máa kó lórí mídíà. Of course. Ó ti kó lórí mídíà díẹ̀. Bẹ̀tẹ̀ wọn tó ti gbọ́ dáadáa la ṣe ń sọ fún. Bẹ́ẹ̀ni. Ó máa kó lórí mídíà àwa jẹ́ grand face to face. Bẹ́ẹ̀ni ojúkojú. Olùkọ́ ọba wa kan tó wà ní Ìwó. Bàbá mi ẹ bá mi ṣe ń ṣókí sà. Màá ṣe ń ṣókí tó ń sọ pé àwọn kan fi ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ kan ṣe fi kàtọ́ lẹ̀. Ẹ jọ tó bá fọ wọ́n gbé lọ sí ìjókòó kó lọ fọ omi Ògún kó fọ́ fún. Tó bá gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá láàrin ọjọ́ méje kọ́kọ́ kú tí ó lè mú. Ẹ̀kọ́ wọn gbé báìbù fún àbí Kùránì kó fi búra pé tó bá gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá kó mọ̀ kéje. Á gbé kíákíá fi búra. A fi búra báìbù yẹn lè má ṣiṣẹ́ ní táìmù tí wọ́n fún yẹn bọ̀ tó bá yá ó bá padà ṣiṣẹ́ náà ni but irú àwọn ìtẹ́yìn sọ yẹn àwọn yẹn ni kíákíá. Network ẹ lè pè padà sà. Àwọn ló ń press bẹ́ẹ̀ báyìí ẹ jọ fún mi ìṣẹ́jú kan. Pronto 4. Piano. Mo ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú díẹ̀. Ó yẹ kí n ti ṣe tán gan báyìí sí. Jẹ́ bá yín gbé orin sí tí màá fi tró. Yeah.
ẹ má bínú sí bó yẹ kí n ti end program tó ẹ má bínú gbogbo àwa tí à ń pè tí mi ò ráyè láti gbé ìpè wa ẹ má bínú sí mi bóyá ọjọ́ mi bá tún jáde lọ́la a máa bẹ̀rẹ̀ níbi tí a ti parí lénìí. Ẹ ṣeun ẹyinjú Odùduwà ẹ ṣeun bàbá mi ẹ ṣeun sà. tó ọ̀rọ̀ náà láti gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ti bára wa sọ ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká lọ wo ètò yìí láti bẹ̀rẹ̀ so that àwa tá a bá fẹ́ jáde fún rally gbogbo àwọn ọ̀rọ̀ tá ti sọ a lè máa mú un lò lọ́jọ́ yẹn láti máa sọ àwa tá a bá tún ní ìmí tá a tún fẹ́ sọ a tún lè fi kún kò sẹ́ni tó gbọ́n tán ẹ jẹ́ kí gbogbo wa káàsá gbogbo ipá wa lórí àti gba Yorùbá Nation kí tó máa lọ mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó bá wa ṣe orin tí a gbọ́ tán yìí kódà wọ́n gbìyànjú wọ́n ti sọ mí Adébùkọ́lá Ọ̀yáwálé àbí Ọ̀yáwálé wọ́n bá mi change orúkọ mi gbogbo ẹ̀ náà mo fìfẹ́ gbà ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ tó ẹ ṣé mo dúpẹ́ ibi tẹ́ ti mówó tẹ́ fi ṣe kò ní tán bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jọ ṣe o Elédùmarè á gbà fún gbogbo wa o àní ṣe lásán o láṣẹ Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí ẹ ṣé o gbogbo àwa tá a ṣe darapọ̀ mọ́ wa àtàwa tá a jọ bẹ̀rẹ̀ àtàwa tá a join láàrin gbogbo apátápátá ni àkí pé àkúṣẹ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àwa tá a dẹ̀ tí ìpín ètò yìí ẹ bá wa pín ẹ jọ̀ọ́ lórí ètò tá a ṣe lénìí a ní àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá wa kan bá wa sọ tí a dẹ̀ máa gbé yẹ̀wò àwọ̀ ọ̀nà tí a lè gbé gbà tó ráwọn ìbéèrè yẹn àwọn ìbéèrè tó lámìláka ni tá a ní láti ṣe iṣẹ́ lé lórí Elédùmarè á gbà fún gbogbo wa ẹ má jẹ́ ká wá gbàgbé lórí ọ̀rọ̀ awareness ẹ jẹ́ kó máa lọ ẹ má jẹ́ ká rò pé àwọn èrò ti gbọ́ àwọn kan sì wà tí wọn ò tí ì gbọ́ o ẹ jẹ́ ká túbọ̀ máa tẹra mọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe kí ni ká túbọ̀ máa tẹra mọ́ ká túbọ̀ máa jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé àwa Yorùbá a fẹ́ gba òmìnira àwọn ọmọ Yorùbá a fẹ́ dá dúró Elédùmarè á gbà fún gbogbo wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká jọ máa fi eléyìí ṣe ìlọ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹ ṣàgbà mi bí mo ṣe rí lọ́wọ́ yìí ẹ gbà mí bí mo ṣe rí lọ́wọ́ yìí tó bá tún yá a tún máa lo wákàtí rẹpẹtẹ tá a tún máa ń bára wa lò ẹ ṣàgbà wá bí a ṣe rí fún náà Elédùmarè á gbà fún gbogbo wa níṣe lásán àwa la máa wá ẹ̀yin la máa dé bá láṣẹ Elédùmarè ojú tẹ wá fi ń wò wá yẹn ò ní fọ́ o etí tẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ aláwòrábí pẹ̀lú ògùn Ọlọ́run ayọ̀ládé máa gbọ́ la máa fi gbúrò ara wa láṣẹ Elédùmarè orúkọ tèmi ò yí padà èmi ọmọ yín náà ni o tí ẹ mọ̀ sí lady best ẹ ṣeun kẹ́ ní nice day o ìyá mi Fúnkẹ́ ẹ ṣeun ọmọ iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀ ibi wá kàgbéga 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 fàyẹ̀rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhún ta ló tún pè mí yìí ọmọkùnrin yìí fi nílẹ̀ dára ọmọ òdàdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. tó ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ó dàbí kémi náà máa lọ o àmọ́ a ò rọ́jọ́ mú solókùn kò sóhun tí mo fẹ́ ṣe ẹjọ́ ẹ darapọ̀ mọ́ wa October 1st ní Napoli ẹ̀yin tí ẹ bá ti mọ̀nà ẹ kàn sí wẹ̀rí flyer wa tá a ti post sórí Facebook ẹ pa àwọn numbers tẹ bá rí níbẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ rí flyer ẹ pè mí so màá send number àwọn tẹ́ ẹ máa pè níbẹ̀
màá send ẹ̀ sí yín ẹ jẹ́ kí gbogbo wa kájọ ṣe o gbé kémi náà gbé ire o kí gbogbo wa ní nice day ẹ ṣe o Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ó dàbọ̀.